èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. mo ní gbẹ̀rẹ̀ sínsìn ààrẹ bọ ni. èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. àrìmọ́lẹ̀ṣẹ̀ ààrẹ bọ ni. èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. àsokọ́lẹ̀ṣẹ̀ ààrẹ bọ ni. èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. mo ní yíyẹsẹ̀ wòṣẹ̀ ààrẹ bọ ni. èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار. الحمد لله الواحد الأحد الصمد الذي لا شريك له في ملكوته وعباداته، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. إن خير الكلام كلام الله، وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. إخوة الإيمان، السلام عليكم ورحمة الله وبركاته. adúpẹ́ fún ọba Allah, ọba aṣọ, ọba ẹyọ kan, ọba tí gbogbo ìtọ́dá ń darí bùkátà lọ́sọ́dọ̀ rẹ̀. ọlọ́run aláwọ̀ darí bùkátà lọ́sọ́dọ̀ ẹnì kankan. ọba yìí kò nígbàkejì, ọ̀kan náà ni. kò wá sẹ́nìkan tí ó gbéṣẹ́ rẹ̀ lílọ́wọ́ pé kọ́ máa ṣe é pé máa bá ṣiṣẹ́ mi. ọlọ́run ní dá nǹkan rẹ̀ ṣe, ní ti ń ṣe kó tó dá gbogbo wa. nígbàtí gbogbo wa ń bẹ òun náà ní ṣe nǹkan ẹ̀, bàbá tó sí mọ́ òun ní ọmọdé nǹkan ẹ̀sẹ̀. ọba yìí ni wọ́n ń pè ní Allah. ọba yìí nìkan náà lọ́ba tó dá wa. ọba yìí nìkan náà lọ́ba tá a gbọ́dọ̀ máa sìn. a gbọ́dọ̀ sìn nǹkan míì lẹ́gbẹ̀ẹ́ ọlọ́run, torí tí a fẹ́ máa sìn yẹn nǹkan yẹn kọ́ dá wa, ọlọ́run ló dá wa. ẹni tó dá wa ló yẹ ká máa sìn. kò wá sẹ́ni tó dá wa àti gbogbo nǹkan lẹ́yìn ọlọ́run Allah nìkan. ọlọ́run tó wá fìmọ́lẹ̀ ilé yìí sí wa lẹ́mìí tá a fi gba Islam, torí bẹ́ẹ̀ bá ti gba tí mo sọ yìí gbọ́ ó ti di Muslim. ọba tó wá ṣàánú wa tẹ́nìkọ̀ọ̀kan wa tá a gba Islam, tá a gbọ́ ọlọ́run lọ́kan, tá a mọ ọlọ́run lọ́kan, tá a sì mọ̀ pé ọlọ́run nìkan ní dá ṣiṣẹ́ rẹ̀. ọba yìí nìkan náà lọ́ba tó yẹ ká máa sìn. ọlọ́run wa dúpẹ́ o. Islam náà kọ́ lọ́mọ́ gbà lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa. ìkẹ́ ọlọ́run, ọlá ọlọ́run, àánú ọlọ́run kó bá òjíṣẹ́ ọlọ́run ànábì wa Muhammad, kó bá gbogbo àwọn ará ilé rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀. a kí àwọn bàbá wa aláǹgbọ́wá nílùú odò ọ̀dẹ. lẹ́yìn gbàtà kí bàbá tán, a kí bàbá wa imam, a kí gbogbo àwọn àgbàlagbà tí wọ́n ń bẹ lẹ́gbẹ̀ẹ́ àwọn méjèèjì. a wá kí gbogbo àwọn ìyá wa lóbìnrin, a kí gbogbo àwọn ọ̀dọ́, a kí gbogbo àwọn atájọ́mọlé kéwú, a kí gbogbo àwọn ọmọ kéékèèké ipe àlàáfíà ọlọ́run kó máa bẹ ní kọ̀ọ̀kan wa. ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa. ètò wọn ní ká gbéyẹ̀wò ní ìrọ̀lẹ́ yìí ní odò ọdẹ Asa local government nílùú Kwara state. ètò wọn ní ká gbéyẹ̀wò lénìí tá a fi bá ní sọ̀rọ̀ ọlọ́run, òun náà ni ashiriku billahi wa anwa'uhu wa adraruhu fi dunya wal akhirah. ìmọ̀ mú nǹkan mi lọ́lọ́run, tá a máa sìn bá a ṣe ń sìn ọlọ́run nínú tọ́lọ̀ ń dá. àwọn nǹkan wo là á máa fi ń rúbọ tó jẹ́ pé a fi ń ṣe igbákejì ọlọ́run
tá a sì ń retí ń tó yẹ ká gbà lọ́dọ̀ Ọlọ́run lọ́dọ̀ wọn. lẹ́yìn náà ìpalára wo ni máa ń bá àyàn lé ayé ń bí àtọ̀run tẹ́yìn bá ní Ọlọ́run méjì àbó ní Ọlọ́run mẹ́ta àbó ní Ọlọ́run ọba mẹ́rin, nítorí pé Ọlọ́run ọba ẹyọ kan náà ló yẹ ká ní. Ọlọ́run ọba yẹn ni wọ́n ń pè ní Allah. lẹ́yìn Allah gbogbo ohun tó kù pátá ẹ̀dá Ọlọ́run ni wọ́n. ẹ̀dá Ọlọ́run gbọ́dọ̀ jí Ọlọ́run nítorí òun kọ́ dára rẹ̀, ẹnìkan ló dá. Al-Khaliqu ẹni tí ń dá gbogbo nǹkan àti ń taari àti ń taari ẹnìkan náà ni oní Ọlọ́run. wọ́n ń pè ní Allah. kí ni ìtumọ̀ Allah? ìtumọ̀ ẹ̀ oní àní al-ma'bud bihaqqin, ẹni tó yẹ ká máa sìn ni wọ́n ń pè ní Allah. ló sì jẹ́ pé ẹnìkan ò gbọ́dọ̀ jẹ́ Allah. ẹnìkan ò gbọ́dọ̀ pé òun ti di kíni Allah. tó bá sọ bẹ́ẹ̀ irọ́ nípa. lẹ́yìn náà gbogbo nǹkan míì tá a bá wá ń sìn tá a bá ń bọ tí è ṣe Allah àti mú ní ìlà. lọ́lọ́run fi ní ẹ gbọ́dọ̀ tún mú ìlàhà, ẹ gbọ́dọ̀ tún mú Ọlọ́run ọba míì lẹ́ni tẹ́ máa sìn yàtọ̀ sí èmi. ẹ̀yọ́ máa yá mi, ọ̀rọ̀ tá a fẹ́ sọ ní odò ọdẹ nírọ̀lẹ́ yìí ọ̀rọ̀ tí ọkàn gbogbo wa ni, ọkàn àwọn eléré ìlú, ọkàn àwọn àfáàlú, ọkàn àwọn aráàlú, ọkàn ọkùnrin, ọkàn obìnrin, ó sì kan àwọn ọ̀dọ́ táwa nílùú. kódà àwọn táwọn bá wa gbé ìlú táwọn náà táwọn wá yàlú gbé tí wọ́n lálẹ̀ tí wọ́n kọ́lé, ọ̀rọ̀ náà kàn wọ́n. àwa tí a fẹ́ bá sọ̀rọ̀ lénìí àwa méjì ni. àwa tí àti gbà Islam a fẹ́ fìdí ẹ̀ múlẹ̀ nírọ̀lẹ́ yìí pé Allah huwal ma'bud. Ọlọ́run Allah nìkan ló bá tá a gbọ́dọ̀ máa sìn. a gbọ́dọ̀ sìn nǹkan míì má lẹ́yìn Allah. lẹ́yìn náà àwa tá a ti wà nínú Islam tí wọ́n bí wa sínú Islam tá à ń dórúkọ mùsùlùmí, tá à ń lọ mọ́ṣáláṣí, tá à sì ń lọ Mákà, tá à ń gbààwẹ̀ Ramadan. tọ́jú pé àwọn ọmọ wa orúkọ mùsùlùmí la sọ wọ́n, àjọ kí ìdí àjọ kí jimá. àmọ́ wa náà a tún bọ nǹkan míì yàtọ̀ sí Ọlọ́run ọba. lẹ́yìn ìgbà táwọn wá mọ́ṣáláṣí àwa lẹ́lẹ́kejì tá a fẹ́ bá sọ̀rọ̀ ipe káwa náà ká dákun nítorí Ọlọ́run, ká dákun nítorí Ọlọ́run, ká dúró lójú kan. àwọn tí wọn ò tí ì darapọ̀ mọ́ mùsùlùmí táwọn ń bọ ntọ́lọ̀ ń dá, a fẹ́ pè wọ́n, a fẹ́ rọ̀ wọ́n, a fẹ́ bẹ̀ wọ́n, ká dákun ká má ṣe wọnú Islam. àwa tá a ti wà nínú Islam tá a tún ṣe ìṣẹ̀ṣe, tá a tún ṣe ẹbọ, a fẹ́ rọ̀ wá, a fẹ́ bẹ̀ wá lórúkọ Ọlọ́run, ká dákun ká yọra kúrò nínú ẹbọ, ká wọnú Islam pátápátá. al-Islam ẹ̀yọ́ mayami, Islam huwa dinul wahid, òun náà nìkan lè sin Ọlọ́run. gbogbo ẹ̀sìn tó kù pátá kìí ṣẹ̀sìn Ọlọ́run, ẹ̀sìn ṣaitan. sórí tó o bá ti ń sin Ọlọ́run nìkan ìwọ ló wà nínú Islam. tó o bá ti ń sin nǹkan míì mọ́ Ọlọ́run ó sí nínú Islam o. munafiki ni wọ́n ń porúkọ rẹ̀, ẹni tí ó máa yọjú lọ́hùn yóò tún máa yọjú ń bí. ìwà mọ́ṣáláṣí ètò ń bá wọn bọ nǹkan kan nínú ntọ́lọ̀ ń dá. kò yẹ ká bọ ntọ́lọ̀ ń dá, ọba adẹ́dàá ló yẹ ká máa sìn. nítorí pé Ọlọ́run ọba yẹn òun nìkan ló dá wa nígbà tí ń dá wa, ẹnìkan ò ràn án lọ́wọ́. nígbà tó lọ́n dá ayé tí ń dá sámà àtìlẹ̀ àti gbogbo àtàwọn bẹ́ẹ̀ kò sẹ́nìkan tó kún Ọlọ́run lọ́wọ́ ńgbà náà ipe ẹjẹ́ mi náà ràn lọ́wọ́, ẹjẹ́ mi náà kún ọ lọ́wọ́. Ádámù ló fẹ́ dá yìí, ọ̀dà ìwọ dá irí kémi ọ dẹ́sẹ̀. ọmọ tuntun ló fẹ́ dá yìí, ìwọ dá ojú kémi ọ dá imú. kò sẹ́nìkan tó ràn Ọlọ́run lọ́wọ́ nígbà tí ń dá gbogbo nǹkan. gbogbo tó lọ́n dá pátá ẹ̀dá ni wọ́n. a gbọ́dọ̀ wá máa sin ẹ̀dá, a gbọ́dọ̀ máa bọ ẹ̀dá. ẹ̀yọ́ mayami, Ọlọ́run ọba aláàlá mọ́lẹ̀ ó ní alamu ahdi ilaykum ya bani Adam. ẹ̀yọ́ máa nábì Ádámà níbẹ̀ ti gbàdéhùn alla ta'budu shaitan, ipe ẹ̀ ní sin èṣù. innahu lakum aduwwun mubin, nítorí pé èṣù yìí ọ̀tá yín ni, kò fẹ́ káyé yín ọ̀dà, kò fẹ́ kọ́rọ̀ yín ọ̀dà. wa an'buduni, Ọlọ́run ní èmi ni ẹ̀sìn o. hadha siratun mustaqim,
ojú ọ̀nà tọ́tọ́ tẹ́lẹ̀ tọ̀ tẹ́lẹ̀ fi sóríire láyé àti lọ́run òun ni ká ẹ máa sin èmi nìkan ẹ má sin èṣù. ó jẹ́ oyé wáyé pé gbogbo táwọn yẹn bá ń bọ pátá lérílẹ̀ ayé bó ṣe kọ́ pọ̀ tó èṣù ni wọ́n ń sìn lábẹ́ ẹ̀. èṣù lè wá gbé irin síwájú ẹlòmíì yóò máa bọrin òun náà mọ̀ pé irin yẹn kọ́ dáhùn. èṣù lè gbé igi síwájú ẹlòmíì yóò máa bọgi òun náà mọ̀ pé igi yẹn kọ́ dáhùn bọ́n bá sọ àdá sí ń sìn òun yọ àpótí ń bẹ òun yọ bẹ́ẹ̀dì ń bẹ òun yọ chíà ń bẹ. ẹni tó gbé iná síwájú tí ń bọ náà òun náà mọ̀ pé iná yìí kọ́ dáhùn bọ́n bá dami sí ń sìn yóò kù ó bá jẹ́ Ọlọ́run ní ipa wò ní ká. ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn wa ọ̀rọ̀ tá a fẹ́ sọ nírọ̀lẹ́ yìí ọ̀rọ̀ tá a máa rọ̀ wá tá a máa bẹ̀ wá ni ò tá a sì máa fàdúrà sí nítorí ọkàn wa kò sẹ́nìkan tó ní kápá lérí ẹ̀ lẹ́yìn Ọlọ́run. mo wá bẹ̀ àtẹ̀mí tí ń sọ̀rọ̀ àtẹ̀yìn tẹ̀ ń gbọ́ mi kọ́lọ́hún mọ́sá fi ìmálẹ̀ sínú ọkàn wa ká má gba nǹkan mí gbọ́ lẹ́yìn Ọlọ́run ọba Allah kálí bá pàdé Ọlọ́run dáadáa. Ọlọ́run ọba ní inna dina inda Allahil Islam suratu Ali Imran aya 19 Ọlọ́run ní ẹ̀sìn lọ́dọ̀ wọn Ọlọ́run Islam nìkan ni ẹ̀sìn Christianity ńkọ́ kìí ṣẹ̀sìn ẹ̀sìn ìbílẹ̀ kìí ṣẹ̀sìn ẹ̀sìn ṣẹ̀ṣe kìí ṣẹ̀sìn ẹ̀sìn àwọn tó ń bọ̀ náà kìí ṣẹ̀sìn. Ọlọ́run inna dina inda Allah al-Islam Ọlọ́run ní Islam nìkan òun náà lẹ̀sìn wọn Ọlọ́run. èwo la fẹ́ ṣe nílùú odò ọdẹ ẹ̀yọ́ mayami ẹ dákun ẹ̀sìn Ọlọ́run ní ẹja ṣe o tó rà padà sọ́dọ̀ Ọlọ́run. ìmọ̀ mú àyà wa lérí gbogbo tí n bá ń sọ lẹ́ẹ̀fì mọ̀ pé èmi kì í bá yín sọ̀rọ̀ Ọlọ́run Allah òun ní ń bá yín sọ̀rọ̀ nínú Al-Qur'an èmi kàn ń ká jáde ni tó bá jẹ́ pé mùsùlùmí bá ní wá lóòótọ́ àwa tá a jòkó lẹ́yìn Kùránì tí agbàgbọ́ tá a fi ń jẹ́ muslim ibẹ̀ ní ti máa mú àwọn ẹ̀rí wá tá a máa fífìdí gbogbo tí n bá ti ń sọ tá a máa fífìdí ẹ̀ múlẹ̀ tó bá ti wá gbọ́ Al-Kùránì tí wọ́n náà tún délé tó tún ṣe tó bá bẹ́ẹ̀ mọ́tún gba nǹkan mí gbọ́ mọ́ lẹ́yìn Kùránì tó bá dé pé mùsùlùmí bá ní ọ ọlọ́mọṣà sí gbogbo ní mùsùlùmí jálẹ̀ Ọlọ́run dá gbogbo ayé oníkáwá sìn Ọlọ́run bá ní wa ma khalaqatul jinna wal insa illa liya'budun Ọlọ́run bá ní gbogbo ẹ̀yin èèyàn bẹ́ẹ̀ ṣe pọ̀ tó yẹn àtàwọn àlùjànnú Ọlọ́run yìí dá yín lásán illa liya'budun mo dá yín kẹ́ wá ṣe nǹkan kan náà ni òun náà ni kẹ́ máa wá sìn èmi nìkan illa liya'buduni Suratu Dhariyat aya 56 lọ́lọ́run ti ń sọ bẹ́ẹ̀ ẹ má sìn nǹkan mi illa liya'buduni èmi nìkan ni kẹ́ máa sìn. tọ́ gbogbo àná bá ṣe jòkó lẹ́yìn a máa tá à ń sìn lẹ́yìn Ọlọ́run kálukú máa ń tí à ń bọ lẹ́yìn Ọlọ́run a máa ń tá a gbàgbọ́ lẹ́yìn Ọlọ́run ṣé ní gbogbo tá à ń sìn tá à ń bọ tá a gbàgbọ́ yẹn ẹ̀jẹ̀ ayọ̀ ọkọ̀ lẹ́mìí wa ká má lọ bẹ̀ mọ́ ká máa sìn Allah nìkan ká máa fẹ́rí kanlẹ̀ mọ́sálásí tá a bá sì ní ṣòro ká máa pè Ọlọ́run ní iyyaka na'budu Ọlọ́run ọba ní ẹ máa sọ tẹ́ ẹ bá ti ń kírun yìí pé wọ́n Ọlọ́run nìkan lá máa sìn o àwa mùsùlùmí ní ń bá wí báyìí o ṣe é mọ̀ pé ní táwọn wí mọ́sálásí nìyẹn iyyaka na'budu wa iyyaka nasta'in ìwọ Ọlọ́run nìkan la máa sìn wa iyyaka nasta'in tá bá sì ní ṣòro ọ̀dọ̀ rẹ̀ náà lásàwà gbogbo àwọn tí wọ́n ń sìn nǹkan míì igi ni irin ni ẹ̀rí pé tí wọ́n ń sìn yẹn ìjọ wọn bá ní ṣòro ibẹ̀ wọ́n lọ jama ibẹ̀ náà wọ́n lọ làláàfin ni àwọn tí wọ́n ń sìn ẹ̀dá tí wọ́n ń sìn yẹn náà ni wọ́n máa ń lọ lè wá ràn lọ́wọ́ lọ́dọ̀ ẹ̀ kó fáwọn lọ́mọ kó fáwọn lálàáfíà kó fáwọn ládìsíkì ẹ̀yin tẹ́ wá jẹ́ mùsùlùmí ẹ̀yin ti tèmi ọlọ́mọsá fàwọn náà sínú wọn Ọlọ́run ní iyyaka na'budu ẹ máa pé èmi nìkan lẹ́ẹ̀ máa sìn lẹ́yìn náà wa iyyaka nasta'in tẹ́ bá sì ní ṣòro ọ̀dọ̀ mi nìkan lẹ́ẹ̀ máa wá àbáyọ wá ẹ máa ṣàdúrà ẹ máa pè mí Ọlọ́run sì ní bẹ́ẹ̀ bá sì ń pè mí máa dà yín lò ẹ má lọ́dọ̀ ogi ẹ má lọ́dọ̀ omi ẹ má lọ́dọ̀ iná ẹ má lọ́dọ̀ orin ẹ má gbé ìpèsè sí eréta mẹ́ta tọ́ra àwọn kan lè gbé fún ẹ má gbé ìpèsè sí di igi torí tẹ́ gbé jáde yẹn ẹ fẹ́ kí igi yóò ṣe nǹkan kan fún yín ló jẹ́ gbé nǹkan yẹn jáde Ọlọ́run bá ní iyyaka na'budu wa iyyaka nasta'in èmi tẹ́ fẹ́rí kanlẹ̀ fún mọ́sálásí náà ní ká ẹ pè bẹ́ẹ̀ bá ti pè mí dá yín lóhùn gbówó lẹ̀ bá wá yín fún yín bí sọ bá ní yín fún yín bí ìlú ẹ fẹ́ kó tò ẹ sá ti pè mí gbogbo ohun táwọn fẹ́ ń bẹ lọ́wọ́ Ọlọ́run kọ̀ wá sẹ́ni tó lè ṣe ń táwọn fẹ́ lẹ́yìn Ọlọ́run
sórí gbogbo ìgbìyànjú tó bá ṣe pátá yóò máa tẹ̀lé àkọọ́lẹ̀ tọ́lọ́run ti kọ tó bá ṣe déédéé àkọọ́lẹ̀ ìlú ọmọ pé ìgbìyànjú yẹn dáa àmọ́ tí o bá ṣe déédéé àkọọ́lẹ̀ wàláhì ò ní rí nǹkan náà a jẹ́ pé tọ́lọ́run ní máa ṣe kíní òun ní máa ṣe innama amruhu idha arada shay'an an yaqula lahu kun fayakun kò ní Ọlọ́run wàhálà rárá ọ̀n fẹ́ nǹkan Ọlọ́run kàn ní kún kọ́ máa rí bẹ́ẹ̀ yóò sì máa rí bẹ́ẹ̀ ṣe tọ́ bá wá ní kò ní rí bẹ́ẹ̀ gbogbo ogi tó wà lé ayé àti gé araba àti gé ẹmí àti gé ọ̀sẹ̀ wọn ò lè ṣe mo fi ní nírọ̀lẹ́ yìí a máa rọ̀ wá a máa bẹ̀ wá a sì máa fàdúrà sí i torí ẹni tọ́lọ́run bá fi mọ̀nà ni wọ́n mọ̀nà o ànábì ṣe wáàsí tí ń ṣe yìí fáwọn ará Mákà nígbà padà yá wọ́n padà lé o ọdún mẹ́wàá ló fi ṣàlàyé tí ń sọ yìí wọn ò kírun ọgbà wẹ̀ lọ́dún mẹ́wàá lẹ́yìn ọdún mẹ́wàá ni wọ́n ṣe wá múrun wá wọ́n wá kírun fún ọdún mẹ́ta wọ́n ṣe wá lọ Mádínà kí ló gbà ànábì lọ Mádínà ọ̀rọ̀ tá à ń sọ yìí náà ọ̀rọ̀ ẹ má bọgi ẹ má bọrin ẹ má bọ èso wọn láfi kápá ilé aja'ala al-alihata ilahan wahida ó fẹ́ sọ gbogbo Ọlọ́run ọba tí gbogbo wa gbàgbọ́ tọ́pọ̀ rẹpẹtẹ ó wá fẹ́ kánṣu gbogbo ẹ̀ ilahan wahida ó wá fẹ́ dáadé wa kó ẹnìkan tí ń jọ́ lọ́n tó wà lókè ànígbà inna hadha la shay'un ujab èyí tó gbédè yìí èèmọ̀ ńlá ni ó yà wá lẹ́nu ló ṣe jẹ́ pé kò sígbà tí ẹ máa sọ̀rọ̀ la ilaha illallah tí ilẹ̀ ò ní rọ́ nítorí ó ti láwọn kankan tá a ti gbàgbọ́ ó ti láwọn kankan tẹ́nìkọ̀ọ̀kan wa tí tá a ti ń ṣe láti gba táwọn bàbá wa ti wà tá a sì ti gbà pé òun náà lójú ọ̀nà kẹ́nìkan wa ní kì í sojú ọ̀nà mọ́ àfi tọ́lọ́run bá fi mọ́lẹ̀ sí yàn lọ́kàn mo wá bẹ̀ lọ́run nírọ̀lẹ́yìn àtẹ̀mí tí ń sọ àtẹ̀yìn tẹ̀ ń gbọ́ kọ́lọ̀ ń tan mọ́lẹ̀ sọ́kàn wa ìtì ń sọ kọ́lọ̀ mọ́sàdì ó yé wa lílo rẹ̀ kọ́lọ̀ wájú rọrùn ẹ̀yọ́ máa yá wa nílùú odò ọdẹ awábẹ̀yìn ni awábí awárọ̀yìn awábí awápàkíyèsí ni awábí awá ṣe àdúrà fún yín àti fúnra wa náà ipe kọ́lọ́wọ́n bá Allah kó ṣàánú wa ìsìláàmù tọ́lọ́wọ́n bá Allah ní ká ṣe yẹn kọ́lọ́n jẹ́ àríṣe táàfìlẹ̀ lè bọ́lọ̀ ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala ó ní gbogbo yín bẹ́ẹ̀ bá ti wá wálé ayé ẹ padà kú ọ wá ní inna Allah astafa lakumud-din ẹ̀sẹ̀ ìsìláàmù tẹ́ dìmú tẹ́ ń ṣe yìí gbogbo ẹ̀yin ọ̀dọ́ nílùú odò ọ̀dẹ̀ ẹ̀yin bàbá ìsìláàmù tí bàbá ìmáàmù ń júwe fún wa yìí ìsìláàmù tí a ń ṣe yìí ọlọ́run ní èmi ni mo sà yín lẹ́sà o fún ìsìláàmù mo sa ìsìláàmù náà lẹ́sà fún yín ọwọ́ ní fala tamutunna illa wa antum muslimun àmọ́ ẹ gbọ́dọ̀ kú o àfi kẹ́ ẹ kú ní mùsùlùmí nígbà mo ti sa ìsìláàmù fún yín lẹ́sà tí mo sẹ̀yìn náà láàrin àwọn èèyàn tẹ́ ẹ wá ń jẹ́ muslim ọlọ́run ọba ní èyí tó kù ni pé kẹ́ ẹ máa wá ṣiṣẹ́ bẹ́ẹ̀ ṣe kú ní mùsùlùmí eléyìí ọlọ́run sọ eléyìí nínú suratu al-Baqara aya 132 ìwọ tó bá kàwé ìwọ náà lọ lè kà ń bẹ̀ gbogbo wa lápadà gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ yìí pẹ̀lú yọ̀ǹda ọlọ́run àwọn tó bá ti ní fóònù lọ́wọ́ tí íńtánẹ́ẹ̀tì sì ń bẹ ń bẹ yìí tí ń sọ yìí gbogbo ayé ní ọgbọ̀ wọ́n gbọ́ ní gbogbo ayé tó ṣe jẹ́ pé kò sẹ́nìkan tí ó pé aya tí wọ́n sọ lẹ́ẹ̀kan èmi ọ̀nà tí mà ó tó padà tún wò pẹ̀lú yọ̀ǹda tọ́lọ́run ọba wa ibẹ̀ Ọlọ́run ti sọ pé a gbọ́dọ̀ kú àfi ká kú ní mùsùlùmí nínú súra wo Suratul Baqara aya 132 Ọlọ́run ni ó gbọ́dọ̀ kú lérí ìṣẹ̀ṣe ó gbọ́dọ̀ kú lérí ẹbọ ó gbọ́dọ̀ kú lérí òsàdílé òsàjọbọ àbádàbọ àjọbọ lèyí tá a máa ń pé bọ láàrin ìlú tí wọ́n ní ọyá òjọba yìí lábọ̀ nǹkan báyọ̀ àdábọ̀ lèyí tí kálukú kó sínú yàrá rẹ̀ tá ń bọ tá a gbà pé ó lè sowó ó lè sọ wa tàbá sì jáde àtúnpadà wálé àwọn amú nǹkan ọ̀hún àdábọ̀nù ẹni tí sọ̀yàn lọ́lọ́hún ta ló sọ nínú okùn ìyá rẹ̀ kí ló so mọ́ di ìyá rẹ̀ kó tó lọ sùpẹ́sàn bẹ̀ tí nǹkan kan ṣe wá sí ọ wá jáde ọ̀dà fún ọ tó wá padà wálé ọ wá mú nǹkan ọ̀hún sápò ta ló sọ láti ilé dáfọ́n látàfọ́n wálé ta ló sọ
ọlọ́wọ́n bá yẹn lè sọ lílọrin ó lè sọ ọ̀dà Amẹ́ríkà ó lè sọ lọ sí gbẹ̀yìn ayé ìwọ sá ti wí nǹkan kan kó tó jáde ńlẹ̀ pé bismillah tawakkalitu ala Allah wàlá hawla wàlá quwwata illa billah ẹ jáwé jama bismillah tawakkalitu ala Allah wàlá hawla wàlá quwwata illa billah. Ànábì ní tẹ́ bá fi lè wí nígbà tẹ́ jáde gbàrà nínú ilé Ànábì ní aburú ní sẹ́yìn tẹ́ fi lọ tẹ́ fi bọ̀ èmi ti wí kí n tó kó lẹ́sìn pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run aburú ní sẹ́mi kò ní sẹ́yìn náà èyí tí wọ́n fi rọ́pò èyí tá a máa ń padà wá mú ní inú lẹ́nu àwọn kèfèrí ni wọ́n máa ń lo ìyẹn àdúrà làwa máa ń ṣe kíní ni làwa máa ń ṣe ní ti ń kílẹ̀ àbáyé jama àwa mùsùlùmí là ń bá wí lọ́wọ́lọ́wọ́ báyìí o ṣẹlẹ̀ àwọn tí wọ́n wá mọ́sálásí àwọn náà ń gbọ́ lé àwọn èèyàn kò ṣẹ̀ṣẹ̀ wá gba ìsìláàmù ni àmọ́ àwa tá a ti wà ní mọ́sálásí ọ̀rọ̀ tiwa ló léwu jù àwa ti gbà pàṣẹ sí ìsìláàmù àmọ́ àyọra kúrò níbi tọ̀hún ọlọ́run dẹ̀ ní inna dina inda Allahi islam ọlọ́run lọ́kàn náà ní islam tọ̀hún yẹ kìí ṣe ti ọlọ́run mo fi ni a máa rọ̀ wá a sì máa ṣe kíni a sì máa bẹ̀ wá lórúkọ ọlọ́run kọ́lọ́mọ́sá ọ̀rọ̀ kan wá fún dáadáa ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa kí ni wọ́n pè ní al-islam ìdí wọ́n pè ní al-islam ó wọlé istislamu lillahi bi tawhid òun náà ní ká juwọ́ ju sẹ́lẹ̀ fún ọlọ́run ọba Allah ipò ìwọ nìkan ni o ìwọ nìkan ni o ìwọ nìkan ni o ìwọ nìkan ni o làwọn máa ń sọ pé Allahu akbar Allahu akbar mọ̀gbàtà àwọn Allahu akbar lójúmọ́ ìwọ nìkan ni o ìwọ nìkan náà ni ọlọ́run ìwọ nìkan náà ló ń darí gbogbo nǹkan ìwọ nìkan náà la gbàgbọ́ ìwọ nìkan náà la dúró tì wọ̀lẹ̀ ẹ̀ńkìyàdó láwù bí tọ́ a máa wá máa tẹ̀lé àṣẹ rẹ̀ ẹ ṣe báyìí ọ máa ṣe má ṣe báyìí ò ní ṣe ètò wọn pè pé yẹn ti Islam ni wal bara'atu mina shiriki wa alihi a wà bọ́pá bọ́sẹ̀ kó níbi ẹbọ tí wọ́n bá ń bọ nílùú wa ahlihi àwọn tí wọ́n láwọn ò ní fẹ́ bọ́lẹ̀ àní bá wọn ṣọ̀rẹ́ ayò àní bá wọn ṣe ọ̀rẹ́ kíni ọ̀rẹ́ ayò torí tẹ̀ bá ti ń ṣọ̀rẹ́ ayò ìwọ náà padà dára wọn tọ́ba ti níwò lè fi ìṣẹ̀ṣe lẹ̀ igi ẹ̀mí lọ́ọ́ máa sìn ọ́ máa pa igi onígi tó tóbi jù yẹn igi àràbà igi òsè ilé ọ́ máa pa aṣọ funfun ọ́ máa ró láṣọ funfun bó ṣe ṣe ró láṣọ funfun yẹn ẹ̀mí rẹ sọ pé yóò ṣe nǹkan kan fún ọ ló jẹ́ kó lọ́bẹ̀ sórí tó rò pé yóò ṣe yẹn kò lè ṣe é Allah ni yóò ṣe kíni Allah ló lè ṣe é nítorí pé igi yẹn wọ́n dá ni wọ́n dáwọ́ náà ni níta dá ni wọ́n ń pè ní creation gbọ́dọ̀ máa lọ́dọ̀ creation kọ́ ọmọ lọ lè wá àbáyọ èmi àti igi ọlọ́run ló dá wa méjèèjì ọ̀dọ̀ ọlọ́run ọba láṣẹ kínní ilá àdarí sí ọlọ́run ọba Allah ló ní kí igi ó jáde láti inú ilẹ̀ ọlọ́run ọba Allah ló ní kí igi ó jáde nítorí àǹfààní wa ká lè máa fi ṣe bẹ́ẹ̀dì ká máa fi ṣe chair igi yìí ká máa fi kan tébù ká máa fi ṣe kí ni jama ká máa fi kan anga ká máa fi kan lé nítorí ọ̀dà fún nìyẹn ọlọ́run ọ̀dà fún ká máa ṣe kí ni ká máa sìn àbí ká máa lọ ìdí ẹ̀ láti máa lọ lè béèrè ìrànlọ́wọ́ kan bẹ̀. ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa a máa bẹ̀ wá a sì máa rọ̀ wá a sì máa ṣàdúrà kọ́lọ́ndì ní tàǹsọ̀ yìí kọ́lọ́ndì ó ṣe kí ni kọ́lọ́ndì ó yé wa ẹlòmíì lè má gbọ́ rí ipò àfa èwo ló tó à ń sọ yìí iṣẹ́ ìlú ní dàlú bẹ́ẹ̀ ni gbogbo olùkọ̀ọ̀kan ni wọ́n ti ní ṣe wọ́n sì ní tí wọ́n máa ń ṣe ń bẹ̀ àmọ́ tá a bá ti gba Islam gbogbo nǹkan ká máa ṣe níjà àlè istislam lillah ìgbà àfàfọ́ Ọlọ́run ọba ni wọ́n ń pè bẹ́ẹ̀ ìpè Ọlọ́run ní ká má bọ̀ nǹkan kan ìmì ò ní bá yín bọ́ ọmọ o nígbà náà ló di mùsùlùmí àmọ́ ẹ̀sìn ò ní ká má ṣe orò ìdílé irọ́ ló ń pa ẹ̀sìn sọ bẹ́ẹ̀ yìí sì sọ ibi tí ẹ̀sìn ti sọ tí n bá ti ṣe tán ibi tí ẹ̀sìn ti sọ pé ká má ṣe orò ìdílé. wa ma huwa shirik kí là ń pè ní ìbọ̀rìṣà wa ja'alu shariki lillahi fi af'alihi wa ibadatihi méjì péré náà ni májọ dààmú má làágùn jìnnà gbogbo ntọ́ làwọn ọba aláà máa ń ṣe kọ́ gbà pé nǹkan kan lè ṣe nínú àwọn ẹ̀dá ẹ̀ tó bá ti gbà bẹ́ẹ̀ abọ̀rìṣà ni lọ́dọ̀ ọlọ́run èsè muslim ọlọ́run ni máa ń dárọ̀ jò
tó bá ní àwọn nǹkan bẹ tí wọ́n lè rọ̀jò irọ́ ló ń pa ó ti gbà pé ẹnìkan tún dàbí ọlọ́run nìyẹn ọlọ́run ọba Allah òun ní máa ń pa wá àwọn ṣe ọlọ́run yẹn o tó bá tún gbà pé ẹnìkan lè pa ọ́ kọ́dà básìkò ọlọ́run tí ì tó ìgbà ikú ọlọ́run kele eléyìí ikú ọlọ́run kọ́ ikú táwa ni ọlọ́run ní thumma amatahu fa aqbara ọlọ́run lémi tí mo dá yín náà nípa yín alimomitu owó kọ tí ń jẹ yẹn èmi nìyí pa àyàn kò sí ní tó lè bọ́lọ̀ ń jẹ lójú pé ẹni tó lọ́wọ́ bá ti sẹ́ láti pa kò sí nǹkan kan tẹ́ ẹ sà sí kò sí nǹkan kan tẹ́ ẹ ràn sí kò sí nǹkan tẹ́ ẹ fi pa kò ní kú bọ́lá wá sí lẹ́yìn ó kú kí gbogbo ayé kẹ́kọ̀ọ́ gbogbo dókítà ayé sí lọ́dọ̀ ká máa fún ní gbogbo oògùn kí gbogbo àwọn oníṣẹ̀ṣe kí wọ́n dó tì í gbogbo àwọn àjẹ́ gbogbo àwọn oṣó gbogbo àwọn aláwo kí wọ́n rọ́gì kápẹ́ ní kú ọwọ́ wọn náà ní ó kú sí torí ẹni tí pààyàn ẹnìkan náà ni òun náà lọ́lọ́run tásìkò bá sì tó lọ́dọ̀ rẹ̀ ó ti tó nìyẹn àwọn nǹkan tá a gbàgbọ́ ni ẹ̀ tá a fi yọra kúrò nínú ìbọ̀rìṣà ọba pé wọ́n mọ̀ dàbírò ọba yìí ní ń darí gbogbo àlámàrí rẹ̀ kádàrá rẹ̀ ọwọ́ Ọlọ́run ló wà bọ́lọ́run ṣe lọ́mọ yìí bọ́ bá tún fẹ́ jù báyìí lọ Ọlọ́run ọba Allah ni ó pàṣẹ kó jù báyìí lọ sórí bó ṣe wà yìí àwọn nǹkan kí wọ́n dá ọ dúró àwọn nǹkan kí wọ́n jẹ́ kó wà bó ṣe wà yìí kádàrá ní ń ṣẹlẹ̀ gbogbo tí ó máa ṣẹlẹ̀ sí ọ yóò máa níbàámu pẹ̀lú kádàrá Ọlọ́run ti kọ́ ọ wà ní Lawul Mahfuz wọ́n ti kọ́ gbogbo ẹ̀ síbẹ̀ pé bàbá yìí òun náà jẹ́ aláǹgọ́á nílùú odò ọdẹ ní ìyá 2020 ó ti wà náà kọ́lẹ̀ bàbá yìí náà jẹ́ ìmáàmù lásìkò yìí ó ti wà náà kọ́lẹ̀ ẹ̀yọ́ màyá mi àwọn ṣe ọlọ́wọ́n ọba ọkọ̀ rẹpẹtẹ ara rẹ̀ náà ni pé ọlọ́wọ́n ọba Allah subhanahu wa ta'ala òun náà lọ́ba tí máa ń fún yàn lárísìkí sórí gbogbo tó kójọ pátá ntọ́lá ntọ́mu ntọ́wẹ̀kọ́ ọlọ́run ló bùn ọ́ àwọn tó mu jù ọ́ lọ tí wọ́n wẹ̀ jù ọ́ lọ tí wọ́n lájú ọ́ lọ wọn ní kankan bàbá tó fún ọ lá tó fún ọ mu tó sì fún ọ jẹ yìí náà ibo ní gbé inú ahéré inú gbó tó bá jẹ́ pé agbára kání bá ń bẹ lọ́wọ́ ẹ̀ kò ní síbi tó wà yẹn ibo ní ó wà jama yóò wà l'Abuja àbí kó wà ní Washington tó fúfú lè sì sẹ́rí tí ọmọ gbádùn ayé yóò máa sọ fún ọ pé kọ́ bá wọn fi owó ránṣẹ́ ẹbẹ́ yìí lẹ́fẹ́ sógun owó ẹbùnú yìí tó wà nílé ó lọ sí ní ẹni tí fún yàn náà ni ta ni jama má gbà pé nìkan kan òun lọ sọ ọ́ dàbò ṣe dà yẹn ọlọ́run ọba àlà òun náà ló fún ọ ládìsíkì náà gbogbo àwọn ṣe ọlọ́run àgbàpọ̀ ọlọ́run nìkan ní dá ṣe tí wọ́n ń pè ní tawhid nìyẹn káwá gbà pé nǹkan míì ló ṣe fún wa ni wọ́n ń pè lẹ́bọ̀ Islam ẹ̀ rí i pé òpó márùn ni anabi wa Muhammad sallallahu alaihi wa sallam ní islam ala khams anabi ní islam tẹ́ ń ṣe wọ́n mọ́ lé nǹkan márùn gbogbo wọn láti mọ́ kí anabi sallá kọ́kọ́ shahadatu an la ilaha illallah wa anna Muhammad rasulullah ẹ gbà pé ọ̀kan ni ọlọ́run ọba Allah òun nìkan náà lágbọ́dọ̀ máa ń sìn anabi Muhammad ló jíṣẹ́ sallallahu alaihi wa sallam eléyìí ni àkọ́kọ́ nínú àwọn erigun ẹ̀sìn islam tó bá ti wó mọ́ ọ lọ́wọ́ la ilaha illallah rẹ tó bá ti wó mọ́ ọ lọ́wọ́ ọmọ ìyá mi ìrun ti wó àwẹ̀ ti wó ájì ti wó zaka ti wó gbogbo sẹ́ẹ̀rẹ́ tó ṣe ti wó kí la ilaha illallah wà kọ́mọ̀ bá wò ó ilé ojú àwọ̀ ìlú yìí wá ń rọ̀ lẹ́yìn kọ́lọ́mọ́sá sọ mi kọ́ sọ yìí náà ẹ̀yọ́ ọmọ ìyá mi nínú ẹ̀sìn wa àwa mùsùlùmí ẹja lọ lè di la ilaha illallah wa ẹja lọ lè di mú ká mà túmọ̀ rẹ̀ ká sì máa ṣiṣẹ́ tọ̀ la ilaha illallah yìí òun náà ni ọlọ́run ọba Allah torí ẹ̀dá gbogbo ayé ṣẹ́rí gbogbo tó lọ́n dá pátá wa ma min shay'in illa yusabbihu bihamdi rabbi walakin la tafqahuna tasbihahum ọlọ́run ọba ní gbogbo nǹkan tí mo dá ní sàfọ̀mọ́ fún mi ọlọ́run ní àmọ́ ẹ̀yin ò lè gbọ́ ẹ̀ lè gbọ́hùn yẹn ẹ̀yin ò lè gbọ́ àmì mi ń gbọ́ ṣé wàá rí nǹkan tí ń sin ọlọ́run àwọn ò gbọ́dọ̀ máa sìn ọlọ́run ọba Allah ló yẹ ká máa ṣe kínní ká máa jọjọ sìn torí pé ẹ̀dá làwa méjèèjì ọlọ́run tó sì dá wa méjèèjì ló yẹ ká jọ máa sìn téèyàn bá ti gbọ́ eléyìí yé èèyàn mọ̀ pé gbogbo nǹkan tí wọ́n bá ń sìn pátá èèyàn gbọ́dọ̀ lẹ́tọ̀ọ́ kó bá wọn kópa ńbẹ̀ mata abada ashirik wọ́n ní ìbọ̀rìṣà yìí gan nígbà wo ló dé ọlọ́run dá anabi adama látàsìkò anabi adama di àsìkò anabi nuh ọgọ́rùn ọdún lọ́nà 10 ńlọ́wọ́ láàrin àwọn méjèèjì
100 ọdún mẹ́wàá 1000 years ní àbí lọ́wọ́ láàrin anabi Ádámù àti anabi kínní anabi Nuh. Wọ́n ní kò sẹ́ni kankan tí bọ̀rìṣà ní gbogbo àsìkò yẹn 1000 ọdún yẹn ẹnìkan ò ní kankan tí wọ́n ń bọ láyé lẹ́yìn kí wọ́n jí kí wọ́n sì máa ṣe la ilaha illallah. nígbà wá yá tí àwọn àjọ kan dé ó wá sàsìkò tí Ọlọ́run ti ní ká anabi Nuhu náà kó wà láyé. Anabi Nuhu ó wà láàrin ìjọ rẹ̀ aleyhi salatu wa salam. afa abdullahi ibn Abbas ó ní nílùú anabi Nuhu àwọn ẹni Ọlọ́run ọba 5 kan wọ́n wà ńbẹ̀ wọ́n máa ń sin lọ. wọ́n ń pè kan ní Wadu baba Wadu, wọ́n ń pè kan ní Suwa'u, wọ́n ń pè kan ní Yaguthu, wọ́n ń pè kan ní Ya'uku, wọ́n ń pè kan ní Nasiru. ṣẹlẹ̀ àwọn okọ̀ tí mo dá yìí okọ̀ àwọn ẹni rẹ̀ tí wọ́n ń sin Ọlọ́run. nígbà wá di pé àwọn ẹni rẹ̀ yìí kú àṣetáni wa lò lè bá àwọn aráàlú yìí pé kí ló dé tí ẹ wá àwọn òkúta rabatarabata kọ̀ọ̀kan kẹ́ gbé sí ààyè àwọn ẹni rẹ̀ yìí ibi wọ́n ti máa ń ṣèdánilẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn nípa la ilaha illallah kẹ́ gbé òkúta yìí síbẹ̀ kẹ́ fi sàmì wọn kẹ́ má bàa gbàgbé wọn tẹ́ ẹ bá ti ń kọjá láàrin ìlú tẹ́ ẹ rí òkúta bàbá Wadu ẹ tara mẹ́sìn òkúta bàbá Ya'uku òkúta bàbá wa Suwa'u òkúta bàbá wa Ya'uku Suwa'u Yaguthu Nasiru. wọ́n ò sin àwọn òkúta yìí ńgbà náà o wọ́n fi ń sàmì pé àyè tí bàbá Yaguthu máa ń jòkó ní ẹdí mi ní òmùra kí n dẹlẹ́sìn bí rẹ̀ wọ́n bá tẹ̀lé mẹ́sìn àṣetáni sì máa bí ti ń lọ. nígbà àwọn bàbá yẹn táwọn kú àwọn ọmọ tiwọn àwọn wálé ayé àwọn ọmọ tó fà á tí wọ́n fi gbé òkúta sí àyà àwọn bàbá yẹn. àwọn àlìjànú wọ́n wá lọ lè bá gbogbo wọn yí pé ìlú yìí ò lè túbà kò lè túṣẹ̀ sẹ́ni gbogbo àwọn òkúta tó wà láàrin ìlú yẹn àwọn ọlọ́run ọba táwọn bàbá yín ń sìn nìyẹn. báyìí náà bá ti ń sìn gbogbo nǹkan mọ́ ọlọ́run kò ní sábì kú mọ́ kò ní síkú ọ̀wọ́wọ́ ẹ mọ̀ rí jẹ ẹ mọ̀ rí mu ẹ mọ̀ rí wọ́n rọrùn. ẹ bá lọ bẹ̀ nígbà wọ́n débẹ̀ wọ́n bá bẹ̀rẹ̀ sí ìjòkó ńbẹ̀ eléyìí ọmọ ní Wadu ṣàánú mi o eléyìí ní Suwa'u ṣàánú mi Yaguthu gbà mí Ya'uku gbà mí Nasiru gbà mí. òkúta yẹn gangan ni wọ́n wá ń pè orúkọ àwọn bàbá yẹn ni wọ́n wá ń dá. ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa wọ́n ní bí ìbọ̀rìṣà ṣe bẹ̀rẹ̀ lérílẹ̀ ayé nìyẹn. ọ̀rọ̀ tí mo sọ yìí anabi ló sọ fún Abdullahi ibn Abbas sallallahu alayhi wa sallam. kí lẹ̀sìn àbáláyé ní sinjama kí lẹ̀sìn àbáláyé ṣe mọ̀ pé ìtàn tá a sọ yìí ń sìn ó jẹ́ àmọ̀ pé Islam ní ẹ̀sìn àbáláyé. èyí tó wọlé wá òun náà ni ẹ̀sìn ẹbọ láti wá máa pè Ọlọ́run ká tó máa pè òkúta ká máa bẹ Ọlọ́run ká tó máa bẹ òkúta ká máa wá ràn wọ́n lọ́wọ́ lọ́dọ̀ Ọlọ́run ká tó máa wá ràn lọ́wọ́ lọ́dọ̀ òkúta. Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala wá ní ìwọ Nuhu ọ̀yá dìde lẹ̀ ló fi jẹ́ pé ànábì Nuhu ni àkọ́kọ́ jíṣẹ́ tá a rán sáwọn ìjọ rẹ̀. Ọlọ́run ní inna arsalna Nuhan ila qawmihi Ọlọ́run bá ní ìwọ Nuhu dìde lẹ̀ Ọlọ́run ní àwọ Ọlọ́run ọba àwa la rán Nuhu lọ́sọ́dọ̀ àwọn ìjọ rẹ̀ àni anzir qawmaka ìpè lọ lè kìlọ̀ fáwọn ìjọ rẹ̀ min qabli an ya'tiyahum adhabun alim kí ìyà tí máa wọnú egun wọnú ẹran tí máa ta ní ilà kó tó dé o ìpè kí wọ́n kú nídìí òkúta Wadu Suwa'u Yaguthu Ya'uku Nasr. àwọn tó wá ní àwọn ní kò mẹ́ wa tadharunna alihatakum wala tadharunna Waddan wala Yagutha wala Ya'uqa wa Nasra. àwọn onífi òkúta ayé lọ́hùn táwọn máa bọ̀ nìyẹn o Ànábì Nuhu ní ìtẹ́ máa bọ̀ nù ọ̀dà Ọlọ́run bọ̀ nígbà Ọlọ́run dé jàmá Ọlọ́run ní kí Ànábì Nuhu sọ fún wọn yí pé ká má bọ̀ di sàmá torí ìyà ń ṣe kíni ìyà ń bọ̀. àkọ́kọ́ ìyàtọ̀ Ọlọ́run kò fi jẹ́ wọ́n ni pé Ọlọ́run ní kí omi tó wà ní sámà kó máa rọ̀ omi tó wà nínú ilẹ̀ kó máa tú jáde. falitakalma omi méjèèjì pàdé ala amúrin kọ̀dẹ̀kọ̀dẹ̀rì Ọlọ́run ní bá a ṣe kádàrá ayé tí wọ́n nìyẹn omi bá gbé wọn lọ. àwọn díẹ̀ náà ni tí wọ́n gbà fún Ànábì Nuhu ló ṣe jẹ́ pé bí ṣe ń sọ yìí
èèyàn díẹ̀ ní ọgbọ́n tí ń sọ lónìí o ìtọ́kàn sọ ni pé kọ́ lọ́n kàwọ́ náà kún wọn kìí ṣe pé bá a ṣe jòkólẹ̀ gbogbo akágbọ́ nítorí kìí rọrùn bẹ́ẹ̀ kọ́dà lèmi ọgbọ́n bí ó bá sì wọnú yàrá yóò tún ní ìtàǹfà yẹn ń sọ ó ṣòro dáadáa ó ṣàdílé bàbá rẹ orí rẹ ó burú o. Ànábì wa Nuhu alayhi salatu wa salam wọ́n ní èèyàn tó gbà fún ojú bí 24 lọ bí 80 ni wọ́n wà nínú ọkọ̀ ojú omi àwọn yẹn ni wọ́n là ṣẹlẹ̀ àwọn yòókù tí wọ́n ń sin òòṣà kí ni wọ́n ṣe wọ́n tẹ̀lé sínú omi wọ́n bomi lọ omi yẹn wá ṣe ìyà ńlá fún wọn ìyà kékeré nìyẹn tábà wá gbé wọn dédé àlìkìyámà wọ́n wá wọ ọ́nà tí wọ́n ní jáde mọ́ Ọlọ́run ní sèwá lọ́mọ náà o àtúndí tí wọ́n náà bá ń bọ̀ nǹkan mi yàtọ̀ sọ́lọ́run kò ní ìdíkà sọ fún ọ̀pọ̀ wọ̀ náà ó yẹ kí wọ́n náà mọ̀ pé yẹ kó wọ̀ náà nítorí pé tó ń sìn yẹn kọ́ da o sóhun lọ́ da o ìwọ náà mọ̀ náà ìwọ náà máa dájọ́ ara rẹ èmi kàn rán ọ létí ni ìwọ náà mọ̀ pé àbọ̀ bá kú ọ̀yẹ́ kọ́ wà Jánnà nítorí pé Ọlọ́run bá Allah òun kò sìn gbà tó wà láyé bó ló sọ wà lọ́lẹ̀ ìjòkó sinmi ní Jánnà tó lọ́n kọ́ ibò dá wa nítorí ká wá sẹ̀sìn ọ̀ wá sìn ọ̀ wá lọ fẹ́ lè sinmi láti Jánnà tani wàá fi ọ síbẹ̀ innal ladhina amanu wa amilu salihati kanat lahum jannatul firdausi nuzula Ọlọ́run láwọn tó bá ní mánì tí wọ́n gbà mí gbọ́ tí wọ́n sì wù wárí láyé àwọn ni wọ́n lálẹ́ Jánnà wọ́n sọ̀kalẹ̀ síbẹ̀ àwọn ẹlẹ́bọn kọ́ innal ladhina kafaru min alil kitabi wal mushrikina fi nari jahannam khalidina fiha Ọlọ́run ní gbogbo àwọn tó bá jẹ́ kèfèrí tí wọ́n ṣe Islam àbáwọn tí wọ́n ṣe Islam tí wọ́n ṣe bọ́ ọmọ Ọlọ́run bá ní náàrù jahannama iná jahannama lakọ́ kalẹ̀ fáwọn ìbáyà Kùránì nìkan fún má gba ẹnì kankan gbọ́ má gbèmí kan gbọ́ má gba àfáà kankan gbọ́ má gba bàbá kankan gbọ́ Kùránì ní ó ṣe kíni Kùránì ní ó gbàgbọ́ ìdí Kùránì bá ti sọ ní confam Suratul Bayyinah lọ́lọ́run ti sọ bẹ́ẹ̀ ipe gbogbo abọ̀rìṣà Jahannama lọ́lọ́run kọ́ kalẹ̀ fún Ọlọ́run níjà wọ̀ ọ́ ká má bàa wọ̀ ìlàfin bẹ̀ wá ìlàfin ṣe kíni ìlàfin rọ̀ wá ìlàfin pàkíyèsí wá ìlàfin ṣàdúrà fún wa wọ́n yẹ fẹ́ mi certificate àlìjánnà o àbọ̀ kanu Kùránì tàdí sí ipe kọ̀mọ̀dín wọn ní àlìjánnà rẹ ó ti sọ wọ́n yẹ fẹ́ mi náà o èmi náà ń bẹ́ẹ̀ ni o kọ́lọ́mọ́dé yín bọ̀rìṣà kí n tó kù láyé kí wọ́n náà kọ́lọ́mọ́dé bọ̀rìṣà kó tó ṣe kí ni kó tó kù láyé ètò bá wàá kú ń bẹ́ẹ̀ nìkan máa pé sáwọn ni wọ́n ní náà sáwọn náà àlìjánnà ni ọ̀sẹ̀ nìkan kan tó nínú wa gbogbo àjọ ń bẹ́ẹ̀ ni àmọ́ àmọ́ wo kí ló sọ fún wa yìí pé ní bá ṣe yọ wà àlìjánnà àmọ́ kà fúnra wa èyí tẹ́yìn bá ṣe nǹkan báyìí yọ wọ̀ náà àmọ́ kà fúnra wa tẹ́rù òsì ní bà wá nítorí pé ẹni tá a bá fẹ́ kó wọ náà fẹ́ràn ẹni ẹni tá a bá fẹ́ kó wà àlìjánnà anífẹ́ ni Ànábì Nuhu wa jíṣẹ́ 950 years ló fi jíṣẹ́ 100 ọdún mélòó 9 àti mélòó àtàdọ́ta èèyàn 80 péré lọ́wọ́ gbà Ànábì náà sọ lọ́dún mẹ́wàá ní Maka lẹ́yìn ọdún mẹ́wàá náà ìtọ́gbàlà gbẹ̀yìn náà ni pé afẹ́pa Ọlọ́run ní má jẹ́ wọ́n pa ọ́ gbé la ilaha illallah kó Maka gbé lọ Madina sẹ́ẹ̀rí tẹ́ ẹ̀ bá ti gbà nílùú yìí àgbẹ̀ kò ń bí a tún gbé lọ́bọ̀ mi àmọ́ yìí ti ń bẹ lọ́ọ̀ ni pé kọ́mọ́sẹ́ nìkan kan náà wà lẹ́nìí tí ó gbọ́n tí ń sọ yìí àfi kí ọwọ́ inú ẹ̀mí ẹ̀ kó sì gbà pé dodo ní sọ kọ́lọ́hún jẹ́ ọ̀rọ̀ fún láti tẹ̀lé àṣetáni èèyàn bí èṣù bí èèyàn tí ó tún máa pè é sókòrò pé ó wà àṣetá àbáyẹn ṣe ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ o Ọlọ́run níjọ́ mọ́ ọlágbára Ọlọ́run ọba wa láfi ní àmà bẹ̀ wá á sì máa ṣe kíni àmà ọ̀rọ̀ wá á sì máa pàkíyèsí àmà wá ṣàdúrà kọ́lọ́hún jí ó yé wa nígbà ọ̀rọ̀ wa rí báyìí ẹ̀rọ máa yá mi Ọlọ́run wa gbé àwọn ànábì dìde lẹ́yìn Nuhu wípé gbogbo yín o ẹ̀ máa wá nàró o àwọn ìjọ Nuhu ti dá nǹkan lẹ́ o èmi nìkan ni wọ́n ń kì ni wọ́n ń pè tẹ́lẹ̀ o torí bí òkúta yẹn bí wọ́n ṣe ń bọ àwọn míì náà àwọn náà ti bẹ̀rẹ̀ àwọn náà tuntun ń bọ ní ìlú míì àwọn náà tuntun ń bọ ìlú míì ìlú tí wọ́n parẹ́ àmọ́ àwọn èèyàn ò sinmi láti máa wá nǹkan míì tí wọ́n máa bọ àwọn míì àwọn wá ní òkúta káwọn bọ̀ ń tà wọn ẹja àwọn mú iná kò sí tí wọ́n bá tí ò ní jó iná lọ́lọ́run tà wọn làwọn bá múná àwọn lẹ́yìn múrin wípé irin kò sí táàfì lù tí ò ní fọ́ làwọn bá múrin àwọn lẹ́yìn mú omi wọ́n ní kò sẹ́ni tí ń bómi sọ̀tá omi lọ́gbọ̀dà jọ́ lọ́hùn làwọn bá mú mi wọn ò béèrè ẹni tó ní kó mi ọmọ sàn Allah Ọlọ́run àdúpẹ́ o
ọlọ́mọdé apàdà sẹ́yìn mọ́ ọlọ́run wala qad ba'athna fi kulli ummatin rasula ọlọ́run bá ní kò wá sí ìjọ mi tá a dá lẹ́yìn nù àní ibudullaha àfi ká gbé òjíṣẹ́ dìde láàrin wọn ipe kọ́ máa sọ fún wọn ipe Allah nìkan ni ẹ máa sìn wajtanibu tagut ẹ jìnnà sí ṣèitán ẹ má sìn tagut ìbílísì ni mo fi ní gbogbo táwọn èèyàn ń sìn pátá èṣù gangan ló wà lábẹ́rẹ̀ tí wọ́n ń sìn èṣù ọkàn gbé nǹkan kan lé wọn lọ́wọ́ ká máa ṣe kí ni kí wọ́n sọ ọ́ dọ́lọ́hún èṣù gangan ló tì wọ́n lọ́bẹ̀ òun gangan ni wọ́n ń bọ lábẹ́ nǹkan òun àmọ́ wọ́n lá pé wọn ò rí èṣù àbí èṣù wà fún wọn ní nǹkan kankan tí wọ́n máa bọ yóò wá gba ọpọlọ kúrò lérí wọn tí wọ́n fi ronú pé nǹkan yìí kò yẹ ká máa bọ. ọlọ́run bá Allah subhanahu wa ta'ala nígbà tí ń sọ̀rọ̀ Suratul Nahl ayah 36 ipe òun ọ̀fà àwọn àjọ kan kalẹ̀ àbí kóun gbá àwọn òjíṣẹ́ dìde ká máa pariwo la ilaha illallah la ilaha illallah la ilaha ma sìn kàmí ìtumọ̀ la ilaha illallah ni pé la ma'buda bi haqqin illallah kò sí tó yẹ ká máa sìn tó sì lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn yẹn lódodo àfi Allah nìkan lódodo lóòótọ́ Allah nìkan ló yẹ ká sìn torí gbogbo nǹkan ò sí tẹ́lẹ̀ Allah nìkan ní bẹ nígbà tí gbogbo wa ń bẹ pẹ̀lú bíbí ọlọ́run ìlàáfíà ń bẹ àṣẹ ọlọ́run ló jẹ́ àmà bẹ gbogbo àwa ní padà sí má yóò wá ṣẹ́kù Allah ọba tí ó ṣẹ́kù yẹn tí gbogbo nǹkan bá tán òun náà ní kọ́ máa sìn ọmọ ya igi araba yóò padà wọ́wé igi ose yóò padà ṣubú omi yóò padà gbẹ irin bó ṣe kọ́pẹ́ tó tẹ bá fi sójú kan yóò padà jẹrà iná yóò padà kú ká máa dáná ká máa dá nígbà igi tán fi ń dáná bá tán kí náà ṣẹlẹ̀ jama iná kú àmọ́ Ọlọ́run ní kú o ẹni tí ò ní kú o lọ́lọ́run ní màá bá ń gbọ́n tí ń sọ yé à ń gbọ́ akọ́lọ́mọṣẹ́ àti àgbà Ọlọ́run láwọn òbí rẹ̀ méjèèjì Ọlọ́run bá ní wa in jahadaka ala an tushrika bi òbí rẹ̀ ló tóbi jù bàbá rẹ̀ ìyá rẹ̀ kò sẹ́ni tó tó wọn nínú gbogbo ẹ̀dá Ọlọ́run láwọn méjèèjì tí wọ́n bá mú Ọlọ́run mọ́lẹ̀ pé ala an tushrika bi kọ́ wá ṣẹbọ wọn náà wọ́n bá wa ṣe orò ìdílé wọ́n bá gbégún wọ́n bá wa ṣe ẹ̀yọ̀ wọ́n bá wa bọ Ọ̀ṣun wọn náà wọ́n bá wa rúṣọ mọ́ igi àràbà wọ́n bá gbé ìpèsè lóríta mẹ́ta Ọlọ́run bá ní fala tuti'huma Ọlọ́run ní má tẹ̀lé wọn o ọba tó ti sọ pé tó bá tẹ̀lé òbí rẹ̀ ọ̀wọ̀ náà ọwọ́ ní tó bá ti dọ̀rẹ́ ẹbọ mọ́ ṣe kínní Ọlọ́run ní má tẹ̀lé wọn wa sahibuhuma fi dunya ma'rufa àmọ́ ṣe dáadáa sí wọn nílé ayé fún wọn lóúnjẹ fún wọn lóògùn fún wọn láṣọ kọ́ ọ máa wẹ̀ wọ́n tí wọ́n bá lè wẹ̀ ká máa ránṣẹ́ Suratul Luqman àyà 15 Ọlọ́run ti ń sọ ipe òbí rẹ ló tóbi jù tó bá ní kó wá ṣe bọ Ọlọ́run ní má tẹ̀lé dáadáa ta ní kó ṣe sí ní kó ṣe kí ni kó ṣe Ọlọ́run ní wa'budullaha Ọlọ́run bá ní Allah nìkan ní ẹ̀sìn wala tushriku bihi shay'a ẹ má mú shay'a nǹkan kínkíní báyìí kẹ wá fi ṣẹ́gbẹ̀ẹ́ Ọlọ́run ọba kẹ wá rò pé olùṣe ń tọ́lọ́run ṣe òwú lásán jama tí n bá fi sápò ipe òwú yẹn òun náà jẹ́ ìdáàbòbò kan òun náà dáàbòbò yẹn níbi ewu kan àbó òun ní ó fún yẹn ní nǹkan kan bó ṣe kéré tóun ó ti dẹbọ Ọlọ́run bá ní shay'an nínú gbogbo tí mo dá ẹ má mú nǹkan kan mímí Ọlọ́run Suratun Nisa ayah 36 Ọlọ́run ti sọ Ànábì wa Ibrahim alayhi salatu wa salam Ọlọ́run ọba aláà ní ó ń bẹ̀ mí Ọlọ́run ló sọ nínú Kùránì ó ní Ibrahim ń bẹ̀ mí ipe ìlú Maka kì í fi lọ́kàn balẹ̀ wọ́n ń bẹ̀ mí pé kí n má jẹ́ kó wọn ṣẹbọ gbogbo àwọn ará Maka náà káwọn náà ká má ṣẹbọ kí ìlú náà kó lè bá a nífọ̀kàn balẹ̀ Ọlọ́run gbé wa ní Qur'an Ọlọ́run bá ní wa idh qala Ibrahim rabbi ij'al hadha al-balada amina Ọlọ́run bá ní Ibrahim sọ pé ìwọ Ọlọ́run ọba o mọ́sá yìí fi ìlú yìí lọ́kàn balẹ̀ ìlú wo ni jama ìlú Maka wajannabuni èmi Ibrahim bàbá àgbàgbọ́ ní sọ̀rọ̀ yẹn o ó ní ìwọ Ọlọ́run mo bẹ̀ ọ́ mọ́sá yìí lé mi jìnnà wa baniya àwọn ọmọ mi nílùú Maka yìí lé wọn jìnnà anna abudal asuna lé wa jìnnà sí ká ní ojúbọ tá a máa bọ ká ní nǹkan kan tá a gbé sáàrin ìlú tá a máa sìn má jẹ́ á bọ igi má jẹ́ á bọrin má jẹ́ á bòkúta má jẹ́ á sìn nǹkan kan inú àwọn ìran òòṣà ìwọ Ọlọ́run nìkan ló jẹ́ á máa sìn
wàá fi ìfọ̀kànbalẹ̀ sí ìlú Maka. Ọlọ́run bá ní mo ti gbọ́ àdúrà tó sẹ́yìn mo ti ṣe bẹ́ẹ̀. Ta ló lọ Maka tó fẹ́ wálé nínú ọjà mọ́ àti lọ́sàn àti lóru ẹ̀mí rẹ̀ balẹ̀ ni. kí lóò Ànábì Ibrahim tọrọ ọ tọrọ wípé kọ́lọ́run ọba Allah kó fi ìlú Maka lọ́kàn balẹ̀. A jẹ́ pé ìlú wa gbogbo ìlú wa kìí ṣe pé ẹbọ la máa gbé lárugẹ. Wọ́n ní ẹja ṣe bí wọ́n ṣe ń ṣe kó lè bá a rí bí ó ṣe yẹ kó rí bó ni wọ́n ṣe ń ṣe bí wọ́n ṣe ń ṣe náà mọ́ kà fún ọ yìí. bá Ànábì Ibrahim ṣe ṣe òun náà ni làwọn náà gbọ́dọ̀ ṣe kíni lágbọ́dọ̀ ṣe torí Ànábì Ibrahim yẹn òun ni bàbá àgbàgbọ́ ó sì ṣàdúrà yẹn lóòótọ́ Ọlọ́run sì gbàdúrà a sì rí àpẹẹrẹ pọ́lọ́run fìfọ̀kànbalẹ̀ sí Maka. táwọn náà bá fẹ́ kí ìlú wa fọkànbalẹ̀ gbogbo òòṣà tó wà láàrin ìlú bàbá láǹgó ni ó pàṣẹ igbó ọya ẹ̀tú aṣọ lára gi. bàbá imam ò ní dákẹ́ wọ́n ní gbogbo ẹ̀yin tẹ́ ń bọ nínú ìdílé yín tẹ́ ń bọ nínú ilé yín gbogbo yín lásìkò tòmí yìí mo kánṣu ẹ̀. àwọn wàá fàdúrà ràn wọ́n lọ́wọ́ pé Ọlọ́run ó jẹ́ ọ̀rọ̀rùn fún wọn bẹ́ẹ̀. àwọn àtúnfàdúrà ràn gbogbo àwọn èèyàn tí wọ́n ń pè Ọlọ́run àwọn òbọ́ lọ́run sọ̀rọ̀ ń ti wà èṣù làwọn mú lọ́lọ́run à á ṣàdúrà fáwọn náà kọ́lọ́run rọ ẹ̀mí tiwọn náà kí wọ́n gbọ́n tí wọ́n ṣe kí ni ní tí wọ́n sọ. Ọlọ́run Allah Ọlọ́run tóbi púpọ̀ wọ́n ní gbogbo ilé ayé yìí pátá gbogbo ilé ayé pátá bó ṣe pọ̀ tó yìí bó ṣe tóbi tó gbogbo ẹ̀ wọ́n ní gbogbo ẹ̀ ò tó ìyẹ́ ẹ̀fọn níwájú Ọlọ́run ìyẹ́ ẹ̀fọn tó bá mú ìyẹ́ ẹ̀fọn lọ́wọ́ sọ̀mọ́ bó ṣe fọwọ́ ra báyìí Ọlọ́run bá Allah oyè yọkàn kú gbogbo ayé dànù mọ bọ́lá ṣe tóbi tó ni ìyẹ́ ẹ̀fọn bí yẹn bá mú ìyẹ́ ẹ̀fọn lọ́wọ́ ẹ̀mọ̀ bí ó ṣe fọwọ́ wọ́n ní ó tún rọrùn kọ́ lọ́wọ́ bá Allah kọ́ payé rẹ̀ ju bá ṣe fọwọ́ lọ ìyẹ́ ẹ̀fọn lọ. bọ́ bá ti wá gbélé yíyé àwọn mọ̀ pé Ọlọ́run tóbi ju gi lọ Ọlọ́run tóbi ju rin lọ Ọlọ́run tóbi ju kí ni lọ jama dúná lọ látara bẹ́ẹ̀ tí tóbi Ọlọ́run wá jókòó sínú ẹ̀mí rẹ̀ lẹ́yìn ìgbà náà làdúrà rẹ̀ wọ́n máa wá ṣe kíni yóò máa wá gbà ọkàn rẹ̀ wà balẹ̀. Suratu Ibrahim aya 35 òní èyí tí ń ṣàlàyé ibi tí Ànábì Ibrahim ti ń bẹ Ọlọ́run pé òun àti àwọn ọmọdé àwọn kọ́mọ̀dé àwọn ṣe kíni kọ́mọ̀dé àwọn ọmọ bọ̀rìṣà. wọ́n wá ṣàdúrà fún odò ẹ̀dẹ́ kọ́lọ́n kó fi ìlú náà lọ́kàn balẹ̀ gbogbo dáadáa tí máa ń wọ̀lú tí kálukú ọmọ pé ìgbà yìí máa dáa kọ́lọ́ mọ́sàjọ́ wọ̀lú náà gbogbo aburú tí máa ń wọ̀lú tó ní agbákọ̀ wọlé léyìí tí kálukú ọmọ wa kókó lù Ọlọ́run níjọ́ wọ̀lú náà bẹ́ẹ̀ náà làwa tọrọ bẹ́ẹ̀ fún lu ẹnìkọ̀ọ̀kan wa náà àmì tá a ṣe yẹn tá a bá fẹ́ kí ọgbà ká tó aṣọ kó lára gi torí ẹnu nìkan ká máa fi ṣe àfọwọ́ náà ṣe ní tí wọ́n ń pè ní ìmánì òun náà ní tó gbàgbọ́ àbí nígbà tó gbàgbọ́ tán ó wá ń sọ jáde lẹ́nu lẹ́yìn náà ó wá sí action ó wá ṣiṣẹ́ tọ̀ kì í ṣe pé ọmọ ní la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah ẹnu nìkan ló fi ń ṣe òun pé kò sẹ́lómi tá a lè sìn lẹ́yìn Ọlọ́run nígbà ní ọdún ìṣẹ̀ṣẹ̀dé òdìdé lẹ̀ ẹjọ́ ń ṣe sọmọ pé tó ń ṣe yẹn ń sìn ìwọ náà mọ̀gbọ́n tán lẹ́ni. àníwáwò shirk al-akbar yìí wàá ka àwọn ẹbọ yẹn kankan nítorí àsìkò wa nítorí bá a ṣe ń sọ látàárọ̀ yìí ẹlòmíì ò tí ì gbàgbọ́ yé àfi ká ṣàlàyé fún un pé ní tí wọ́n ń pè lẹ́bọ̀ ni ní tí wọ́n ń pè lẹ́bọ̀ ni ní tí wọ́n ń pè lẹ́bọ̀ ni yìí sì máa mú àyà wá lérí ẹ̀ èmi kí n wá ń sọ̀rọ̀ mọ́ta ní sọ̀rọ̀ jama Allah ní bá wa sọ̀rọ̀. alákọ̀ọ́kọ́ òun náà ni ká máa bọ ẹ̀dá Ọlọ́run mo ti mẹ́nu bà yẹn dáadáa à ń bọgi à ń bọrin à ń bodò à ń bọná kọ́dà àwọn kan ní India ojú obìnrin ni wọ́n yà kalẹ̀ ojú ara obìnrin ni wọ́n yà kalẹ̀ ní India wọ́n yà kalẹ̀ báyìí wọ́n ní kò sẹ́ni kankan tí ìgbà bẹ́ẹ̀ kọjá wọ́n lóun lọ́gbọ̀dọ̀ jọ́ lọ́hùn. ilé ìjọsìn wọ́n yà gbà tí wọ́n yà ojú ara obìnrin ibi làákà ibi ṣètò ń gbé tiwọn gbà nìyẹn bó ṣe gbé tiwọn náà gbé gbà bí igi ọ̀sẹ̀. Allah subhanahu wa ta'ala ọlọ́run bá Allah ọ sọ fún ànábì wa Muhammad sallam ó ní ya ayyuhal kafirun ọlọ́run ní rẹ̀ Muhammad sọ fún àwọn kèfèrí Mẹ́kà sọ fún wọn yí pé ya ayyuhal kafirun ẹ̀yin kèfèrí
la a'budu ma ta'budun èmi ò ní sin tẹ̀sìn o. Ànábì sì sọ fún wọn, àwọn sàhábà náà sọ fún wọn, èmi náà sọ fún àwọn aráàlú tèmi ọ̀yàwó náà sọ bẹ́ẹ̀ la a'budu ma ta'budun. Mùsùlùmí là ń bá wí o àbí sọ́kọ́ àwọn mùsùlùmí là wà ń bí gbogbo àlàjọ ń pàdé ńjímà gbogbo àlàjọ ń pàdé ìdì ẹjẹ́ àwọn náà sọ ń tà nábì sọ la a'budu gbogbo ń tẹ̀ ń sin lu yìí èmi yọwọ́ sórí tó bá ti ṣe bẹ́ẹ̀ òun náà lọ́mọlẹ́yìn ànábì wa Muhammad àmọ́ tó o bá rí bẹ́ẹ̀ ṣe ọmọ ìyá ọjọ́ kú ń bọ̀ ó sì lè má pẹ́ mọ́ ọlọ́run hàn ilé mọ̀fá sáré táwọn yẹn sáré yẹn kọ̀rọ̀ ọ̀rùn fẹ́ni tí ó gbàgbọ́ ọlọ́run wa qada rabbuka alla ta'budu illa iyyah ọlọ́run mo ti ṣe ní dandan fún gbogbo ẹ̀yin tẹ́ wáyé ẹ gbọ́dọ̀ sìn nǹkan mi illa iyyah lẹ́yìn Allah nìkan sọgbọ́n tó lọ́n sọ Suratul Isra Suratul Kafirun wọn náà ti mọ̀ yẹ ẹlẹ́ẹ̀kejì ar-ruku' wa sujud li ghayrillah má rúkú fún kankan mi lẹ́yìn ọlọ́run má fẹ́rí kalẹ̀ fún kankan mi lẹ́yìn ọlọ́run ọlọ́run ní irka'u wasjudu wa'budu rabbakum ọlọ́run ní ẹ máa rúkú ẹ máa fẹ́rí kalẹ̀ fún ọlọ́run kẹ́ẹ̀fì sin ọlọ́run ló ní rúkú ọlọ́run ló ní sujud tó o bá ti ń ṣe o ti ń bọ̀ rìsà kọ́dà ọba máa ní igi tí wọ́n ń bọ̀ ọba máa ní irin tí wọ́n ń ṣe kíni tó ń bọ̀ bó o ṣe ń rúkú fáwọn èèyàn tó o ṣe ń fẹ́rí kalẹ̀ fún wọn yẹn o ti dolóṣà sọgbọ́tọ́lọ́ ní irka'u wasjudu wa'budu rabbakum ẹ̀tẹ̀ ẹ̀rùkù ẹ wá fẹ́rí kalẹ̀ kẹ́ẹ̀fì sin ọlọ́run tó o bá ti wá ń ṣe fún nǹkan mi kí ló ń ṣe fún nǹkan yẹn ó ń sin nǹkan náà ẹlẹ́ẹ̀kẹta adhabu lil asnam ká máa pẹran sí di igi ká máa pa díẹ̀ sí di ògún ká máa pẹran ká máa pa màálù fún òòṣà àjọbọ òòṣà àdábọ ẹ̀nà tá a pa yẹn fẹ́ bọ̀ yẹn ẹbọ ni ọlọ́run ní kul inna salati wa nusuki wa mahyaya wa mamati lillahi rabbil alamin la sharika lah ọlọ́run rẹ̀ ànábì sọ pé ìrun wa nusuki àti ẹ̀nà tó máa pa àti sẹ̀mí rẹ̀ àti kú rẹ̀ tọ́lọ́ nìkan ní ọ̀jẹ̀ la sharika lah ò ní ṣe fẹ́ lómi yàtọ̀ sí ọlọ́run nìkan ló fún ní sẹ̀mí rẹ̀ ó gbà pé ikú rẹ̀ ọlọ́run lọ́wọ́ ó sì kú lérí ẹ̀sìn ọlọ́run nusuki ni ẹran pípa la sharika lah tó bá ti pẹ́rẹ́ o ti ń bọ̀ nǹkan yẹn torí pé ẹran tó gbé lọ́bẹ̀ ó gbàgbọ́ pé kíní kan ó ṣẹlẹ̀ ayédàkọ́jẹ́ pé òun béèrè oore kan lọ́wọ́ nǹkan yẹn ló ṣe fún lẹ́ran àbọ̀ òun sáfà burú kan kọ́ bàbà sí ọ ló fi fún lẹ́ran eléyìí náà wọ kéèyàn máa pa ẹran pẹ adìẹ sídìí ọṣẹ bó ṣe dú báyìí èso ló dú fún gbogbo ẹni tó bá fi lè pa ẹran fún nǹkan míì yàtọ̀ sí ẹran táwọn pa ńlẹ́yà ẹran àkómọ ẹni àdáyà mọ́kà àbọ̀ fẹ́ jẹ oníbísímìlá ọ̀dẹ́rùkọ ọlọ́run yàtọ̀ sáwọn yẹn ó ti dẹ̀lẹ́bọ̀ fasalli li rabbika ọlọ́run ní Allah nìkan ni ẹ kírun fún wanhar li rabbika Allah nìkan ni kẹ́ pẹran fún wọ́n gbẹ́ra àbí wọ́n gbẹ́ra òsán gbẹ́ra àbí ògbẹ́ra jama ẹ má jà tán ra wa òsán gbẹ́ra ńlẹ̀ Yorùbá wọ́n ju odidi màálù sínú odò ipe wọ́n fi bọ́ kò lè da fáwọn aráàlú wọ́n fún lẹ́ran ta ló dẹ́ran ta ló dá wọn ta ló dómi ta ló làṣẹ kí nǹkan máa ṣẹlẹ̀ láyé ntí ò bá ṣe ta ló ní kọ́ máa ṣe ntí ó ṣẹlẹ̀ ta ló ní kọ́ máa ṣe ẹja dẹ́tọ̀ Ọlọ́run padà sọ́dọ̀ Ọlọ́run ìtàn sọ ni o ẹlẹ́kẹrin asẹ́hẹ̀rù ká máa sọ oògùn adébíyàn lọ oògùn ẹ̀yọ́ máa yá mi oògùn nílẹ̀ Yorùbá ẹni tó bá ní kò sóògùn tí jẹ́ tí sì máa múyàn onítọ̀hún á ní kọjá ka Kùránì bóyá kò yé Ọlọ́run fi yọ pé oògùn máa múyàn nu Kùránì Ọlọ́run lóògùn wà àmọ́ ní àwọn ṣètọ́ọ̀nù ni wọ́n ṣe kíni àwọn ni wọ́n ń ṣe é àwọn ni wọ́n máa ń kọ́ àwọn bàbá olóògùn lóògùn àwọn tí ṣètọ́ọ̀nù bá ti mú lẹ́rú tán ti di kèfèrí ni wọ́n máa lọ lè sóògùn nítorí pé yín tẹ́ fẹ́ rí lára oògùn yẹn ò lè ṣe é ẹ ti fògùn yẹn sẹ́gbẹ̀ẹ́ Ọlọ́run ta ní fún yàn lówó Allah tẹ̀ ọṣẹ ìtajà àbújẹ ti arísìkí kí ló ń ṣe lẹ́gbẹ̀ẹ́ Ọlọ́run sọ́lá wọn bá lóní tẹ̀ bá ń wá owó ẹ lè wẹṣẹ ni àbọ̀lọ̀ lóní tẹ̀ bá ń wá owó ẹ lè là nǹkan nítọ́lọ̀ ń sọ ni pé innal ladhina ta'buduna min dunillah àyà Kùránì nìkan o Ọlọ́run bá ní gbogbo ń tẹ̀ ń sìn gbogbo nǹkan tí ẹ̀ ń sìn yẹn àwọn igi ose igi ẹ̀mí àti gbogbo àwọn nǹkan tẹ̀ ń sìn min dunillah tó yàtọ̀ sí Ọlọ́run la yamlikuna lakum rizqa wọn ò ní agbára láti sọ yín dọlọ́rọ̀
fabtagu indallahi rizqa ọ̀dọ̀ Allah ní kẹ́ wá ọ̀rọ̀ lọ kẹ́ wá rísìkì lọ rizqa arísìkì wọn náà sàn gbọ́dọ̀ bá kéwù ọlọ́run bá ní wa'buduhu onìkan náà ní kẹ́sì máa sìn washkuru lahu gbogbo rẹ̀ tó bá tẹ̀yìn lọ́wọ́ onìkan ní kẹ́ dúpẹ́ fún torí òun ló ṣe ilayhi turja'un ẹ padà kú o tẹ́ bá ti mọ̀ pé ẹ kú ẹ gbọ́dọ̀ wá arísìkí lọ́dọ̀ ẹ̀dá ọlọ́run inú ẹ̀dá ọlọ́run làdàbà inú ẹ̀dá ọlọ́run ọba léwúrẹ́ inú ẹ̀dá ọlọ́run ọba ní ọ̀gà nínú ẹ̀dá ọlọ́run ọba ní ìgbín gbogbo nǹkan tá à ń kójọ tá à ń lọ tá à ń mú tá à ń jẹ yẹn ó sani ọlọ́run ọba ní àwọn nǹkan wọ́nàwọ́nà yẹn ò lè sọ yín dolówó ọlọ́run ọba ní ọ̀dọ̀ Allah ni ẹ wọ́wọ́ lọ kẹ́sì máa ń ṣe kẹ́ máa dúpẹ́ ẹ padà kú ọlọ́run lẹ́ padà kú níjọ́ tó bá kú lọ́mọ̀ pé wàhálà ti dé. Suratul Ankabut aya 17 lọ́lọ́run ti ní kò sí nǹkan kan lérí ilẹ̀ ọlọ́run tá a máa ń wẹ̀ tá a máa ń jẹ tó lè jẹ́ yìí olówó tó bá jẹ́ pé oògùn owó bá ń jẹ́ ni ẹ̀yọ́ Miami yàtọ̀ sí kọ́lọ́run pàṣẹ kí lágbájá lówó gbogbo wa ló yẹ ká lówó ńlẹ̀ Yorùbá torí afẹ́ràn oògùn bọ̀ ṣé gbogbo ẹni tó bá sóògùn lóní ṣé ẹlẹ́ni tó ní náà ó ti wà ní àkọọ́lẹ̀ bí òṣògùn náà yóò padà ní ọkàn lè sóògùn torí kó lè bá sórí ibú kó lè bá wọ náà ni bí ọba lè sóògùn náà yóò padà sí kínní torí a ti kọ́ nínú kádàrá ipe lágbájá lọ́dún báyìí yóò dáa fún wọn ni yóò dáa fún yẹn December èyàn ń wé ọ̀sẹ̀ láti November di February yóò padà dáa fún àbí òní dáa fún yóò dáa fún nítorí pé Ọlọ́run ti kọ́ pé yóò dáa fún ní kínní December àwọn mẹ́ta ni wọ́n lọ lè sóògùn owó ẹnìkan lówó àwọn méjì ya wèrè ṣé wèrè wọ́n fẹ́ yà ẹ̀yọ́ màyá mi owó ni wọ́n wá kà láàfin mọ̀ pé kò sí agbára ká lówó lára gbogbo nǹkan wọ́n jẹjẹ kú jẹ mọ́ o láàfin ní òòsà àjọbọ wà àjọbọ lèyí tá ń bọ́ ń lù àdábọ̀ lèyí tí kálukú fi ń ṣe oògùn kíni oògùn àṣírí bíbò ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala ọlọ́ àyàn mẹ́lẹ̀ Suratul Ankabut aya 17 bí n bá ti ka Kùránì fún ọ èmi ò kú ó lu yín èmi lọ lu wa aya Kùránì ní ká fún lèmi ọmọ lọ kí wọn náà lọ lè wó nlé nínú oògùn tá a tún máa ń ṣe òun náà ni oògùn káyọ́ ọmọ pa wá ẹni bá ní òsì ìkà tó ní kò sí àjẹ́ tí wọ́n ń wí yìí àwa la kàn sọ wọ́n lájẹ́ o ọmọlẹ́yìn ṣètò wọn ń pè wọ́n o wọ́n ní oṣó àwa la sọ wọ́n lóṣó nínú èdè tiwa àmọ́ nínú èdè Kùránì ọmọlẹ́yìn kí ni jama àṣetáni àwa la ń pè wọ́n ní emèrè nínú èdè tiwa àmọ́ nínú èdè Kùránì ọmọlẹ́yìn kí ni àṣetáni ni. ọlọ́wọ́n bá ní kúlẹ̀ a'udhu bi rabbil falak eré anábì má dákẹ́ má jẹnu má dákẹ́ má sàdúà ipe a'udhu yìí má wàsọ bi rabbil falak pẹ̀lú ọlọ́wọ́n bá tó ní kásùbà ọ̀yọ́ alifalak àṣùbà ni wọ́n pè bẹ́ẹ̀ ọlọ́wọ́n tó ní kílẹ̀ ọmọ táwọn fi pé ajíire tí ọba mọ́ ẹ wà ní òkùnkùn ni ipe mo fi ọlọ́wọ́n bá yẹn mo fi wàsọ min sharri ma khalaqa níbi aburú tó wà láyé nínú àwọn ẹ̀dá ẹ̀ ṣọ́ọ̀ṣì aburú nìyẹn wọ́n mi ń ṣàrè gáàsì kí n ìdá wọ́kọ̀ba ìfi ọlọ́run ọba wá sọ níbi àwọn aburú ooru nígbà tí ilẹ̀ bá sún wọ́n lásán ká wọ́n mi ń ṣàrè nàfàtàtì fèlè ọkọ̀dì mi fi ọlọ́run ọba tó ní kásùbà ọ̀yọ́ ìfi wá sọ níbi aburú àwọn obìnrin tí wọ́n máa ń fẹ́ atẹ́gùn sí nǹkan tí wọ́n bá dì nígbà wọ́n bá fẹ́ dìyàn wọ́n máa dì báyìí wọ́n máa lọ wọ́n sì máa wí nǹkan kan kọ́ máa ya wèrè tó bá ṣe déédéé àṣẹ ọlọ́run ọba wọ́n sì máa yá tọ́lọ́run bá fẹ́ ẹ̀yọ́ máa yá mi kọ́ máa rìn lọ kọ́ máa nálé mọ́ kọ́ máa rẹ́rìn kọ́ máa sunkún kọ́ máa sùn mọ́ yóò sùn tì ìtàn bá ti lọ yẹn ìtàn bá ti wí síbẹ̀ náà ni èso sì nàró pé kí ló fẹ́ ká ṣe àwọn ó ti dẹ́lẹ́bọ̀ ń sìn ó ti dọ́mọ náà kí ló wá fẹ́ ká ṣe torí àlìjànú àtàwọn ọmọ rẹ̀ ọmọ náà ni wọ́n àfàwọn mùsùlùmí kọ̀ọ̀kan náà àwọn àlìjànú táwọn sin lọ́hùn àmọ́ ìbílísù gangan fúnra àtàwọn ọmọ rẹ̀ ọmọ náà ni wọ́n àwọn náà wọ́n wá báwa náà ò ṣe wọ́n náà tẹ́yìn bá ti wọ́n wá ìsọ́ lọ́dọ̀ wọn wọ́n wá láwọn ọmọ sọ́yàn irọ́ wọn sì ń pa ẹ̀gbọ́ wọ́n padà hàn yàn lé mọ̀ nítorí pé ọ̀tá wa tó lóun wọn máa sọ ọ̀tá rẹ̀ oníkọ́ máa sọ géètì ilé rẹ̀ sọ pé o ti bọ́ sọ́wọ́ ọlọ́run ni wa annahu kana rijalun minal ins ọlọ́run lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n gbọ́ nú àwọn ọmọ ẹ̀dẹ́ èèyàn ya'udhuna wọ́n máa wá ìrànlọ́wọ́ wọ́n máa wá ìṣọ́ bí rijalin minal jinn pẹ̀lú àwọn àgbààgbà àlìjànú fasaduhum rahaqa àwọn àlìjànú yóò padà wá tó ń ṣe àlékún ìpayà wọn fasaduhum khawfa wọ́n máa rò pé
wọ́n ń sọ ni àwọn náà wọ́n padà fi ọkọ̀ igi tó wà mọ́tò báyìí ó sì lọ lè bọ́ sáàrin igi pásìkò bá tó tí wọ́n fẹ́ hàn lé mà ọ̀kan nínú àwọn tán gbádà lé àlìjànú gan àfáàní ń pè rẹ̀ wọ́n ní wọ́n travel ẹ̀yìn ní dákọ̀ ẹ̀yìn náà mà wọ́n ní dírẹ́fà rẹ̀ wá ń sọ pé ètò òun rí yọ̀dà àfáàní ọ̀yá bọ́lẹ̀ lọ́ba gba steering lọ́wọ́ ẹ̀ ní bá wà lọ lòun náà máa sọ pé nǹkan ọ̀dà lóòótọ́ níta ń rí yọ̀dà o nǹkan ń bẹ nídìí ẹ̀ tó kó nǹkan sí díẹ̀ wọ́n ní fúnra ara ẹ̀ náà lọ́pọ́n òkè lọ ọ yíyá kó lójú títí ọpọ́n òkè lọ tó báyìí mọ́tò tọ́ǹbù báyìí mọ́tò gbé hagiri kíní tó wà ń di rẹ̀ ní máa ń tú bọ́ọ̀lẹ̀ lọ́kọ̀ọ̀kan ìwọ tó bá ní nǹkan tó fi kọ́lé tó ní nǹkan tó so mọ́dì tó so mọ́ mọ́tò ọlọ́run ní fazaduhum rahaqa ọlọ́run bá ní ọ̀sẹ̀ bẹ̀rẹ̀ wọ́n padà hàn lè mà tààlà wa imma yazagannaka mina shaytani nazg fasta'idh billah ọlọ́run bá ní gbà tẹ́ ẹ̀ bá ń bẹ̀rù èsùn èyàn sàṣà dọ̀lọ́ ayé Kùránì ni mo kà ó sẹ́wọ̀n pé tọ́lọ̀ ń sọ yẹn sìn ó ti nullify gbogbo nǹkan mi tá a fi ń sọ ara tó èyàn ara odò dẹ èmi ti sọ tèmi o kọ́lọ́mọ́sá àjọ wúlò fẹ́mi ti ń sọ ọlọ́run jẹ́ wúlò fẹ́yìn tẹ́ ń gbọ́ níwọ̀n bá àsìkò díẹ̀ tí ó kù ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa a gbọ́dọ̀ pé nǹkan mi lẹ́yìn ọlọ́run èyàn ayé o èyàn àjẹ́ o alálẹ̀ ẹlẹ́yìn ẹ̀yìn olùgbò ṣéwù lágbájá o Jésù o ẹni bá ń ṣe ẹ̀rẹ́bọ̀ ni ọlọ́run bá ní kul innama ad'u rabbi ọlọ́run rẹ̀ Muhammad sọ pé Allah nìkan lèmi ọmọ pé ní képe nǹkan mi wala ushriku bihi ahada ní képe nǹkan mi lẹ́yìn ọlọ́run bó bá ti ń pè nǹkan kan yàtọ̀ sí yá Allah ẹlẹ́bọ̀ ni ọ ọlọ́run ló sì sọ bẹ́ẹ̀ suratu kini jama al-jinn aya 20 ká lè bá àwọn tí wọ́n ń dafa àbí ká máa dafa ipe àmọ́ tí ó ṣẹlẹ̀ ẹbọ ni ẹni bá ń ṣe kò ní ọ̀nà kọ̀láwẹ̀ onítọ̀hún ẹlẹ́bọ ni ẹni tí ń wo yẹpẹ̀ ẹlẹ́bọ ni gbogbo ẹni tí máa ń ní òun máa ń jọ́ pamọ́ ẹ máa bọ̀ wá ìwọ tó lọ tó bá ti gbàgbọ́ ó ti dẹ̀lẹ́bọ òun náà fúnra ara rẹ̀ ti ń ṣe ó ti dẹ̀lẹ́bọ àwọn ẹlẹ́bọ ni wọ́n máa ń gbà pé ẹlòmíì tún máa kọ̀kọ̀ yàtọ̀ sọ́lọ́hun ìmọ̀ kọ̀kọ̀ yìí Allah nìkan ló mà bẹ́ẹ̀ bá ti lẹ́nìkan mà ó ti gbé sẹ́gbẹ̀ẹ́ ọlọ́run ó ti di sharikun lillah ọlọ́run sọ ní Qur'ani Karim ó ní alimul ghaibi gbogbo tó pamọ́ nínú sẹ̀mí yín ọlọ́run lémi nìkan mọ̀ mọ́ o wa shahada èyí táwọn yẹn rí èmi nìkan náà mo tún mọ̀ fata'ala Allahu amma yushriku ọlọ́run bá ní àwọn kọjá kẹ́nìkan ọmọ fóun tó mọ̀ tó pamọ́ èmi máa sọ fáwọn èèyàn tán ní àwọn máa ń wo sẹ́mo ní ẹ má pàrọ̀ fúnra yín mọ́ jáde ọ̀pàdé kí wọ́n sọ nǹkan kan fún ọkọ̀ ṣàlàyé wọ́n kànlẹ̀kùn wọ́n béèrè pé ta ló wà lójú ọ̀nà onítọ̀hún wá wọlé tán ọwọ́ lọ fẹ́ wọṣẹ́ fún wọ́tọ̀ ọ̀bẹni tó wà lẹ́yìn ilẹ̀kùn sí ọwọ́ fẹ́ mọ tí ó ṣẹlẹ̀ sí lógún ọdún kí ló dé tọ̀ mọ̀ pé òun ló wà lẹ́yìn ilẹ̀kùn ẹ̀yin lẹ́ni ká máa sọ òdodo àbí tọ́ ọlọ́run bá ní innamal ghaibu lillah àyá Kùránì tó kílẹ̀ ni ọlọ́run ní kọ̀ọ̀kan yẹn ọlọ́run náà Allah nìkan ló ní o ẹni bá ti wá ní òun náà tún mọ̀ ó ti gbé rẹ̀ ṣeré àga ọlọ́run tọ́rọ̀ bá rú ọ lójú tọ́ ọmọ yìí tó ṣe ọfẹ́ tara ẹ̀sìn ọfẹ́ tẹ̀wà ọmọ yìí tó ṣe ọ̀rọ̀ ọmọ méjì tó fẹ́ fẹ́ ọmọ yìí tó da àbò orí kan náà ni ọmọ bọ́dà bí ọ̀dà ọ̀rọ̀ kọ ọmọ bọ́dà bí ọ̀dà ọ̀rọ̀ sàrújú gbé náfìlà rákà mélòó dìde rákà méjì tó bá ti fèrè kanlẹ̀ fọlọ́wọn bá tó bá ti sálámà bẹ́ lọ́hùn kọ́lọ́n gáìdì ẹ̀ kọ́ tọ̀ sọ́nà ọlọ́wọ́n tọ̀ sọ́nà torí òun nìkan lọ́mọ tọ́pamọ́ ọmọ bẹ̀rẹ̀ ọmọ àárín àti gbẹ̀yìn ẹ̀ mọ̀mọ́ àyà wa o àyà Suratul Mu'minun àyà 92 tọ́ kí ló dé tí a fi ń ṣẹbọ pẹ̀lú Ọlọ́run ọba kò ní dáa ká ṣẹbọ pẹ̀lú Ọlọ́run torí pé Ọlọ́run ọba aláà ló dá wa yá ayọ̀ nas Ọlọ́run ni mo pè yín ọmọ èèyàn u'budu rabbakum allazi khalaqakum ọba tó dá yín tí ń tọ́jú yín òun náà ní kẹ́ ẹ máa sìn o ẹ má ṣẹbọ o rabbakum òun làkọ́kọ́ tá a mú nínú àyà yìí ọba tí ń tọ́jú yín ẹ má ṣèkà ẹ lè ṣèkà fọlọ́run ara yín lè ṣèkà fún o Ọlọ́run ọba ní ọba tí ń tọ́jú yín ni ẹ máa sìn o ó tó wá ní allazi khalaqakum walladhina min qablikum ọba yìí ló dá yín o ọba tó dá yín ni ẹ máa sìn tí ó dá yín la'allakum tattaqun yóò dá ká ẹ bẹ̀rù rẹ̀ allazi ja'ala lakumul arda firasha ọba yìí lọ́ba tó tẹ ilẹ̀ fún yín o ilẹ̀ tẹ́ ń dáko lérí ẹ̀ Ọlọ́run ló tẹ o was samaa binaha ọba yìí ló mọ sámà fún yín o tó jọ ń jáde ń bẹ̀ wa anzala minas samaa'i ma'a ọba yìí ní mú omi jáde fún yín látòkè sámà fa akhraja bihi minat thamarati rizqan lakum ọba yìí ní mú àwọn irúgbìn yín jáde o iṣu yín kìí ṣe igi yẹn ló mú iṣu jáde o kìí ṣe irin tó ń bọ òun náà ló mú àgbàdo jáde o Ọlọ́run ní òun lòun mú gbogbo tẹ̀ ń ṣe
tẹ́ ń jẹ tẹ́ ń gbìn ọlọ́run lé mi mọ́ mú jáde o ó ní fala taj'alu lillahi andada ẹ má tún wá mọ̀ nǹkan mímí ọlọ́run tẹ́ máa sìn o wa antum ta'lamun ẹ̀yin náà sì mà ipe èmi nìkan náà lọ́ba tó lè ṣe gbogbo nǹkan. Suratul Baqara aya 21-22 tó eléyìí tó fún wa fún gbogbo èèyàn tó bá fẹ́ gbọ́ ipe gbogbo tọ́lọ̀ ń ṣe yìí òun náà ló fi lẹ́tọ̀ọ́ sí kọjá pé ònìkan láàmà ṣe kí ni ilá máa sìn àtàràrò ṣirki billah ẹni tí ó bá wa gbọ́ àmì mi ń bẹ lọ́wọ́ ọba kọ́lọ̀ ní gbogbo wọn gbọ́ ẹni tí ó bá wa gbọ́ àwọn wàhálà tí ó máa kojú ni àdánwò tí ó ba ìyà tí ó jẹ mọ́ fẹ́ káyì ẹni tí ó bá ti gbọ́n tí mo sọ lónìí tí mo torí ẹ̀ wọ mọ́tò wá láti bí mo ti wá ẹ̀yọ́ màyá mi nítorí yín mo ṣe wá o nítorí kémi àti yín ká lè jọ wà ní Jánnà Ọlọ́run ẹni tó bá wá ní mo sọ tèmi ayé àti mo kà náà Ọlọ́run bá sọ tiẹ̀ wá wo ntọ́lọ́run sọ fún gbogbo ẹni tí máa ń ṣẹbọ ipe yọ ṣẹlẹ̀ sí alákọ̀ọ́kọ́ la yaghfirullahu lahu mata alayhi tó bá ti kú lérí ẹ̀ Ọlọ́run lòun ní fèrèjì kí gbogbo ayọ́ bẹ̀ wọn nígbà kọ́dà ẹni tó bá ní kọ́lọ́run fèrèjì ẹlẹ́bọ nígbà tó bá kú Ọlọ́run sì kì í sínú ná Ọlọ́run bá ké bàbá ó sì mọ̀ pé ó bọ̀ rẹ̀ kú ni ìwọ náà fúnra rẹ̀ ó wọ̀ náà Ọlọ́run inna Allaha la yaghfiru an yushraka bihi Ọlọ́run bá ní òun ní fèrèjì ẹni tó bá kú lérí ẹbọ ó di mélòó ó di mẹ́ni ẹlẹ́ẹ̀kejì yuhbitu jami'al a'mali salihah kullaha al-jadida wal qadima gbogbo sẹ́ẹ̀rẹ́ tó ṣe látijọ́ tó ti ń bẹ ní ayé ààwẹ̀ hajj náfìlà sàrà ìyá mi gbogbo rẹ̀ tó ṣe láyé ìtọ́jú òbí ìtọ́jú ọkọ ìtọ́jú ọmọ tó bá bẹ̀rẹ̀ sí ṣẹbọ Ọlọ́run sì parẹ́ gbogbo ìtọ́ba tó wá ṣe lẹ́yìn ìgbà tó ti dẹ́lẹ́bọ wọn ò ní kọ sínú fáìlì ẹ̀ irun rẹ̀ wọn ò ní kọ hajj rẹ̀ wọn ò ní kọ sàká rẹ̀ wọn ò ní kọ kọ́ dálé kéwúlẹ̀ kí wọ́n máa jáde lẹ́gbẹ̀rún sórí gbogbo ládàtà ọkọ̀ gbà lérí ọmọ kọ̀ọ̀kan kò ní bọ̀dọ̀ Ọlọ́run ní ìlàyìn ashrakta Ọlọ́run ní ìlànà nẹ́bí tó bá ní nǹkan mi tó ń bọ̀ tó tún gbára lé yàtọ̀ sómi Ọlọ́run la yahbatanna amaluka gbogbo iṣẹ́ rẹ̀ ni ó bàjẹ́ pátápátá wala takunanna minal khasirin ó wàá ṣòfò iṣẹ́ rẹ̀ ó ṣòfò wọ́n náà ṣòfò Suratu Zumar aya 65 ṣé wọn náà rí i pé ọkọ̀ jà bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta wọn náà ní yurithu ru'ba fil qulub gbogbo ẹni tí máa ń ṣe ẹbọ Ọlọ́run lóhùn ọyọ ìfọ̀kànbalẹ̀ kúrò nínú ẹ̀mí ẹ̀ lójoojúmọ́ ni àjẹ́ ọmọ ṣe lójoojúmọ́ ni oṣù ọmọ ṣe lójoojúmọ́ ni àjẹ́ náà máa dẹ́rùbà ní ọmọ alálàkàlà ọ̀rọ̀ rẹ̀ ọmọ dàrú ẹ̀rú ọmọ bá ayé ọmọ kọjá kò sì ní sùn. Ọlọ́run sàlúlì kí fi kulubi allathina kafaru ru'ba Ọlọ́run máa ní àdá ìjayà sí ẹ̀mí àwọn tí wọ́n ń ṣẹbọ bima ashraku billah nígbà wọn ti mú nǹkan mi mọ́ lọ́n àmì ẹni tó bá dúró tọ́lọ́ ńkọ́ alladhina amanu wa lam yalbisu imanahum bidhulmin ulaika lahumul amn Ọlọ́run láwọn tó bá dúró tọ́lọ́run tó gbà fọ́lọ́run Ọlọ́run lọ́kàn wọn balẹ̀ Suratu Al-Imran aya 151 lọ́lọ́run ti sọ pé ọkàn rẹ̀ ò ní balẹ̀ ènìmọ̀ ni wọ́n ẹ̀yà àdàbàtà ní ká máa pa lóṣooṣù ẹ̀yin ọmọ kò sáà díẹ̀ kankan ní kò sí ẹ̀yà kankan ní wàgbàlá wọ́n lè yẹ ti tán ikú dé wàhálà dé ẹ̀mí ò ní balẹ̀ yóò jí lóru yóò gbé ìpèsè lọ́wọ́ lóru yóò máa wọ̀tún yóò máa wòsì àwọn ọlọ́dẹ tanimọ̀ yóò gbé kalẹ̀ sálọ ṣé ìgbésí ayé tó dára yìí tó ń lò kọkàn jí lóru kò ṣe nẹ́fìlà tán kò ní ya Rahman ṣàánú mi ya Gafar fèrèjì mi ya Sitir bòmí láṣìírí ya Razzaq fún mi lówó wallahu khairu hafiz sọ mi lọ́wọ́ ta Ọlọ́run sì ni mo ti gbọ́ mo sì ti ṣe gbogbo ẹ̀ fún àmọ́ sẹ́bọ̀ mọ́ o Ọlọ́run ló wọ́n mọ̀ já ọ láyà èmi rò ní balẹ̀ lérí ara rẹ kò ní balẹ̀ lérí ìlú àyà ló mọ̀ já ẹlẹ́ẹ̀kẹrin yuruthul fakhr Ọlọ́run bá ní padà ta ọ lọ́sì gbogbo abúlé tí wọ́n ti mú ẹbọ ní iṣẹ́ tí wọ́n ń ṣe tààrà ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n bá lówó wọn padà nílówó mọ́ Ọlọ́run bá aláwọ̀ padà gbowó lọ́wọ́ wọn pé yóò padà sọ fún wọn yìí pé yín tẹ̀ ń bọ̀ yẹn kí n sọ yín dolówó èmi Ọlọ́run mo fún yín mo sì ti gbà padà fakulitu staghfiru rabbakum Ànábì Nuhu wọ́n sọ fún gbogbo àwọn ìjọ rẹ̀ ó ní ẹ má bọ òrìṣà yìí má òrìṣà tá a sọ lẹ́ẹ̀kan ó ní innahu kana ghaffara ó ní Ọlọ́run ọba aláforíjì ní tẹ́ bá ti lẹ́ẹ̀ṣẹ̀ má yursilis samaa alaykum midrara Ọlọ́run ó fún yín ní omi wa yumdidukum bi amwal Ọlọ́run ó fún yín ní owó ẹ rí owó yóò máa fún yín lówó yóò máa bàṣírí yín wa banin yóò máa fún yín láwọn ọmọ dáadáa wa jalakum jannati àwọn ọgbà oko yín ẹ máa dáko iṣu yóò máa ṣe rabatarabata wa jalakum anhara Ọlọ́run bá ní àwọn odò yóò máa sàn wá sóko yín jannati oko ní jẹ́ bàbá Ọlọ́run bá ní iṣu yóò máa tó báyìí àgbàdo yóò máa tó báyìí àwọn oko tẹ́ dáìmọ̀ falibarika sí nígbà táyì náà ò sí nǹkan mi lẹ́yìn Ọlọ́run tẹ́yìn bá wá ní ti ń bọ́ńkọ́ àbó ní kankan ti ń rì mọ́nú oko kí náà padà ṣẹlẹ̀
ìdàkejì náà ṣẹlẹ̀ kọ́ ló máa jẹ́ ọ̀ṣẹlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa. lẹ́yìn náà Allahu bari'un minal mushrik ọlọ́run ńlá amálẹ̀ ó ní òun yọwọ́ yọsẹ̀ kúrò náà rẹ̀ òun àdá ọ̀dá ń tọ́ ń bọ̀ yẹn wa adhanu minallahi wa rasulihi nígbà tá anábì ṣe hajj kan náà ló ṣe tọ́dọ̀wọ́ gbẹ̀yìn nírọ̀lẹ́ ọlọ́run bá aláwa sọ àyà kalẹ̀ kẹ́ wa adhanu minallahi wa rasulihi ọlọ́run bá ní announcement lélẹ́yìí o látọ̀dọ̀ ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ ilan nas kí gbogbo èèyàn gbọ́ o yawmal hajjil akbar níjọ́ tí anábì ṣe hajj annallaha ìpè ọlọ́run ọba wa barihum minal mushrikin wa rasuluhu ó ti bọ́pá bọ́sẹ̀ kúrò lọ́wọ́ àwọn tí wọ́n bá ń ṣe bọ̀ bọ́lá wọn bá ti yọwọ́ kúrò ní ọ̀rọ̀ rẹ̀ kí ló dúkù jàmá ta ni ọ̀bọ̀ tó ọlọ́run ní fàyín túbútún àmọ́ tẹ bá túbá pé ẹ̀ ní bọ́gí mọ́ ẹ̀ ní pagilásọ mọ́ ẹ̀ ní gbé ìpèsè ìrísà mẹ́ta mọ́ ẹ̀ ní sọ̀rọ̀ òdílé mọ́ tẹ bá túbá pé ẹ̀ ní ṣẹbọ mọ́ fahuwa khairun lakum ẹ̀ máa rọrẹ tọ́pọ̀ ọlọ́run ní mà dá yín lọ́la àyá Kùránì ní gàyé o Suratul Tawba ayẹlẹ kẹta ẹ̀yọ́ máa yá mi lẹ́yìn náà wọ́n máa ṣàdúrà àdúrà rẹ̀ wọ́n máa tètè gbà ẹbọ ní ọjà kádùn ọgbà ọlọ́ni ujibu da'wata da'i iza da'ani ọlọ́wọ́n bá ní tẹ́ bá ti ń pè mí máa dáhùn falyastajibu li àmọ́ ẹ̀yin náà ṣe kíni ẹ̀yin náà dá mi lóhùn ẹ máa gbọ́dọ̀ sí mi lẹ́nu ọlọ́wọ́n ní wali yu'minu bi ẹ̀yin náà gbà mí gbọ́ nìkan ẹ má tún gba nǹkan mi gbọ́ mọ́ tẹ́ bá ti ṣe bẹ́ẹ̀ ujibu da'wata da'i ẹ sì máa dá yín lóhùn ẹ máa ṣàdúrà díẹ̀ àdúrà yín máa gbà wallahi gbogbo èèyàn ọmọ ya mi àti gbogbo àwọn tí wọ́n ti mọ tí ń sọ yìí nígbà kálukú ti dágbére fẹ́ bọ lọ́bẹ̀rẹ̀ sí da fún kálukú èèyàn ọmọ ya mi wọ́n lọ́ọ́ lè dá o sàǹpọ̀ ọlọ́run lọ́sọ̀rọ̀ tí ń sọ yìí sìn ó ní tó bá ti dágbére fẹ́ bọ òun máa gbàdúrà rẹ̀ ó ní sàdúrà púpọ̀ mọ́ èyí tó wá ga jù mẹ́ ọ̀nà ní alijanna alal mushrik haram alijanna tá a ti lọ lè sinmi tàbá kún lé ayé yẹn sọmọ pé ẹlẹ́bọn náà ń dààmú yín ṣe wàhálà kéèyàn tó da ẹ̀kú sórí kó tó lọ lọrin kó tó darí bọ̀ ẹ̀mọ wàhálà tó ṣe ẹ wàhálà tá à ń ṣe nídìí ẹbọ nídìí ogun ọlọ́run bá ní gbogbo ẹni tó bá ti ṣe wàhálà nílé ayé tó bá jẹ́ lẹ́bọ àlìjánà yẹn kò ní wọbẹ̀ o innahu man yushrik billah ọlọ́run ní gbogbo ẹni tó bá ní ẹbọ tí ń bọ faqad harrama Allahu alayhi al-janna ọlọ́run bá ní mo ti sàlìjánà lé wọ̀ fún èèwọ̀ ní kọ́ wọbẹ̀ wa ma'wahu an-nar iná ní wọ́wọ́ Suratul Maida ayah 72 ibi ọlọ́run ti sọnù ṣe mo fi láwa mùsùlùmí ní bá sọ̀rọ̀ sẹ́nu káwa ta gba Kùránì gbọ́ àwa lọ̀rọ̀ yóò wúlò fún ẹni tó gba Kùránì gbọ́ wá ṣe bẹ́ẹ̀ lọ́n kó wọn gba Islam ni ọlọ́run bá ní iná ìrètí gbogbo ẹlẹ́bọ̀ ó ní wala taj'al ma'a Allahi ilahan akhara ọlọ́run bá ní mọ́ mọ́ ọlọ́run bá mi lọ́lọ́run tó máa sìn tó máa bọ̀ fatulqa fi jahannam ọlọ́run bá ní kò sí tó ní kọ́ ọmọ wọ jahannama iná ọlọ́ni maluman madhura wọn náà máa dára ẹlẹ́bi tó bá wọ bẹ́ẹ̀ lẹ́yìn náà ọlọ́run ó lé ọkú nínú kẹrẹ̀ yóò wá fi ọ́ sínú ìyá rẹ̀ Suratul Isra ayah 39 wọ́n bẹ̀ lọ́hùn nínú àánú rẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́mọ̀sí wa lọ́mọ aná kọ́lọ́mọ̀sí wa lọ́mọ àlìjánná òsàdàbọ̀ nínú yàrá kálukú wa ẹja ṣèkínni ẹja dágbére fún ìlú ọlọ́run lónìí ẹja ṣàdúrà fún ìlú wa àdúrà máa ń gbà àdúrà wọ́n gbà nílùú òdòdó o gbogbo tẹ́nì kọ̀ọ̀kan wá ní nínú yàrá nínú àwọn ájò ẹja lọ lè dànù òsàdàbọ̀ nìyẹn nàgbà ń dá yẹn bọ́ ni gbogbo ń tọ́ ń wá yẹn ọ̀dọ̀ ọlọ́run lọ́wọ́ o ṣe wádìí kínní kan bẹ̀tẹ̀ ká yanjú kọ́ mọ́ bá dàrú tí ń bá lọ tán ǹjẹ́ a lè rí oògùn bà nínú ilé mùsùlùmí ṣá lè rí oògùn nánú nínú ilé mùsùlùmí ṣá lè rí oògùn jẹ̀díjẹ̀dí nínú ilé mùsùlùmí ṣá lè rí oògùn awọ́pá nínú ilé mùsùlùmí ṣá lè rí oògùn orí fífọ́ nínú ilé mùsùlùmí ṣá lè rí tẹ́bílẹ̀tì oògùn malaria nínú ilé mùsùlùmí náà ìgbóná àwọ́ká sáà lè rí oògùn rẹ̀ nínú ilé mùsùlùmí oògùn àrùn tí ó kan àrùn báyìí ọlọ́run ò sí lè wọ̀ fún wa ọlọ́run ní yakhruju min butuniha sharab ọlọ́run ní sẹ́rí oyin tí ń fò káyẹn nǹkan kan bẹ nínú ẹ̀ yóò pọ̀ kalẹ̀ fún yín sí o mukhtaliful alwanuhu kọ́lọ̀kọ́lọ̀ ni wọ́n pọ̀ kalẹ̀ ẹ má jẹ́ ó yà yín lẹ́nu ó lè dúdú ó lè funfun ó lè pupa ó lè pọ́n ọlọ́run ní fi ìṣìfà linnas gbogbo ẹ̀yin ẹ̀dá ọlọ́run ẹ máa la yóò máa wò yín sàn nínú àrùn yín pẹ̀lú ìyọ̀ǹda ẹ̀mí ọlọ́run tàlẹ́kọ́ ní ká máa ṣe mẹ́dísìn ọlọ́run ànábì wa ní tadawaw ibadallah ànábì ní ẹ máa ṣoògùn òwòsàn tẹ́ ẹ bá ti mọ̀
wala tatadawaw bi haram àmọ́ ẹ má fi ntọ́lọ́wọ́n bá aláàṣẹ ní haramu bí ọtí bí ajá bí ẹlẹ́dẹ̀ bí ẹmu ẹ má fi ṣe kíni ẹ má fi ṣe oògùn wòsàn kò sí àrùn kan tọ́lọ́wọ́n dá oògùn rẹ̀ sílé ayé àrùn ni o òsì kìí sàrùn o àdánwò ni o ayé ńlẹ̀ mi sàrùn o àdánwò ni o tọ́wọ́ pé eléyìí náà àrùn náà ni àrùn kọ́ àrùn nínú abọ́dí ara ni máa ń ṣe kíni ní máa ń wà eré ọmọ afọ inú ọmọ arun ọ ẹsẹ̀ ọmọ arun ọ àdúrà rẹ̀ wà ìwòsàn rẹ̀ náà wà Ànábì ní aleikum bil habati sauda Ànábì ní ẹ lè wá abatu sauda òróró ẹ̀ wà èyí tó jẹ́ bíi lúbúlúbú tọ́dà bẹ́ẹ̀ bíi àgúnmu rẹ̀ wà Ànábì ní fa inna shifa'u min kulli da kò sí àrùn kan tí ó máa ṣèyàn téèyàn bá ń lò Ọlọ́run fi mú kó Ànábì ní zemzem lima shuriba la tẹ́ ẹ bá mu omi zemzem Ọlọ́run máa fi wò yín sàn nínú àrùn yín shifa'u suq Ànábì ló sọ bẹ́ẹ̀ gbogbo ewé àtegbò kọ́dà ewé mangoro èpo mangoro oyè ewé káṣíá tẹ́bà ti sògùn bà ẹ máa mú ẹ máa fi wẹ̀ eléyìí ò ṣẹbọ Ọlọ́run ni ó fún yín níwòsàn o àmọ́ Ọlọ́run lò ní sábàbí fún yín tẹ́ fi rí ìwòsàn kámẹ́jọ dàrú mọ́ra wọn abatul ardali bàbá àmọ́ wọn làwọn mọ̀ ẹni tó bá ń wà kọ́ wá rí wọn òun náà yín ń sògùn àwọn àrùn ọlọ́jọ́ pípẹ́ zaitun olive oil táwọn kìrìsìtẹ́nì máa ń gbé káàkiri yẹn zaitun oye bẹ́yẹn bá mú ara yẹn máa dá ẹ̀yọ́ máa yá mi ginger atalẹ̀ tó bá ti ń jẹ́ ọmọ jẹ́ bó bó ṣe ń jẹ́ yẹn pẹ̀lú ìyọ̀ǹda tó lọ́wọ́ bá àláfíà ọmọ tó ọlá ó lè gún kó bomi sí dáadáa kó wá ṣẹ́ kó wá gbé kaná kó foyín sí ó dágbére fárùn gbogbo àwọn eléyìí kìí sóògùn tí wọ́n ní ká máa ṣe oògùn àláfíà oògùn ìwòsàn ìsìlámù ò ṣe ní èèwọ̀ fún wa àmọ́ àwọn yìí tó jẹ́ bọ́tà kàyí jama ẹ̀dá kun ẹ̀já dágbére fún tàbá fẹ́ wà ní Janna kọ́lọ́mọ ṣe wà lọ́mọ náà o ìlú odò ọdẹ ọlọ́mọdé òtún láéláé bàbá wa láǹgùá kọ́lọ́mọ bá kọ́ bá fún wọn lálàáfíà ara kó fún ìmánì tó yanjú tí wọ́n fi káwùsà kó ńlẹ̀ tọ́lá wọn ni wọ́n kọ́kọ́ nàró tí wọ́n bá ti nàró gbogbo wa tẹ̀lé wọn bàbá wa ìmáàmù àwọn náà wà tẹ̀lé bàbá pé bàbá wa láǹgùá ti nàró èmi náà tẹ̀lé wọn àwọn kù wọ jẹ́mọ̀ tó wà mọ́ṣáláṣí ẹ dákun torí tọ́lọ́wọ́n bá wa ilé ayé ìyá alẹ́ni yọ pẹ́ kọ́ yá alẹ́ni yóò ṣe kí ni yóò yá kọ́ pẹ́ ọ́ sàpadà kú náà ni ọlọ́ni wala tamutunna illa wa antum muslimun ọlọ́run ní ọ̀gbọ́dọ̀ mọ́kù ní yorùbá o ọlọ́run sọ bẹ́ẹ̀ ọ̀gbọ́dọ̀ mọ́kù ní ẹnjìníà ọ̀gbọ́dọ̀ mọ́kù ní bàbá olówó ọlọ́run ní ọ̀gbọ́dọ̀ mọ́kù ní muslim ọkàn rẹ̀ wọ́n sì kọ́kọ́ tú kan tó tú sẹ́ rẹ̀ tó ebó bá ti wà ń bẹ̀ wọn ò ní gbàsẹ́ rẹ̀ mọ́ ọlọ́run mọ̀ sí wa lórí burúkú sàárè tá ń lọ yẹn á padà wọ́ bẹ̀ àkọ́kọ́ béèrè tí wọ́n béèrè ọ̀rọ̀ ẹbọ ni wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ má rọ̀ bùkà ta ni ọlọ́run ọba tí wọ́n sìn láyé tọ́ba dé pé ìṣẹ̀ṣẹ̀ bá ní onírésìfọ̀ ọbẹ̀rẹ̀ wàhálà nù sàárè nìyẹn àmọ́ tọ́ba jẹ́ ni tí ń sin ọlọ́run nìkan tó gba nǹkan mi gbọ́ ní rọ́bìyàlá ọbẹ̀rẹ̀ gbádùn nìyẹn ó sì wà lè wà àlìjánnà tó lọ́n bá gbé wa dìde ẹ̀dá kò tuntun lọ́wọ́ ilé ayé yọ tán o àwọn olówó àná wọn ti lọ àwọn afá jàǹkànjàǹkò tí wọ́n sọ pé ogun dá àwọn náà ti lọ gbogbo wọn bẹ lọ́dọ̀ ọlọ́run báyìí ẹ̀dá kun ó padà wà lọ́dọ̀ ọlọ́run wọ ilé yìí turjahun ọ padà sọ́dọ̀ ọlọ́run sọ̀rọ̀ ọ̀run tá ń lọ yẹn kò ṣe wá padà sí máa o ipò ẹ̀dín lè tún tò ẹ̀dín lè tún ṣe mo fẹ́ túbà ó ti kọjá òrùn tó kúnlẹ̀ yóò tó aṣọ ṣe kínní ó tó aṣọ ṣá o kọ́lọ́n kó mọ̀ fún alẹ́ mi gángan kó fún alálàáfíà ara kó ṣàlékún ìmánì wa kó ṣe wá lólóríire arísìkí ìrọ̀rùn kó dà lé wa lọ́wọ́ kó dáàbò wá níbi ọ̀tá òru ọ̀tá ọ̀sán èyí tá a mọ̀ mọ́jà tẹ́nìtì ká tẹ́nìtì wa àṣàṣì ọ̀sán tó rú mọ́jọ́ mẹ́nì kọ̀ọ̀kan wa ọlọ́run ọba yìí mọ́jọ́ ráyè inú ayé wa subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik wa salamu alaykum wa rahmatulahi wa barakatuhu. èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. mo ní gbẹ̀rẹ̀ sínsìn ààrẹ bọ ni. èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. àrìmọ́lẹ̀ṣẹ̀ ààrẹ bọ ni. èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. àsokọ́lẹ̀ṣẹ̀ ààrẹ bọ ni. èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. mo ní yíyẹsẹ̀ wòṣẹ̀ ààrẹ bọ ni. èmi ò ní bá wọn ṣẹbọ mọ́.